me trace a lot of feeling back up. Shocky. A Gijo shocky. Everybody dance shocky. All the ladies a Gijo shocky. Shocky. Shocky dance way. Motivated. Odo wata lenu afi biede. Mimo lato legbete ni mo say de. Shocky dance way. Eku kumbere. Papa mama dance shocky. All the ladies dance shocky. All the children dance shocky. Umaraji pepe afi bi ogmoroki. Mama ge show mo bo shenjo. Shocky dance odun jo. Akashi fu white de won ma fi njo. O le degbe o tu le lojo. Oya dance shocky. Oya dance shocky. Oya dance shocky. Iya sultan gon jijo shocky. A Gijo shocky. Everybody dance shocky. All the ladies a Gijo shocky. Shocky. Whiskey singing on Asunto, Biscuit singing on Alingo, Dressa singing on Mimolato. I'm on this one and shocky dance. I'm on get shocky. Billy Kill shocky. Kalibati shocky. Go shorty. I'm on get when they go. Shocky dance now in the blow. So mommy, know the show. Baby, come close to me, let me spend it up. All of my generation, change your own jacket, party on Jesus. Shocky dance, oh I never dress some Mimolato me shade the shocky. Oh yeah, Gijo, a Gijo shocky. Baby Gijo, everybody dance shocky. When my ladies dance, all the ladies a Gijo shocky. Baby Gijo, shocky. I check my love. Monica feel babe, I'm a lele babe. Oh yeah, consigo babe. Wa bá mi ṣeré ẹ̀yin tèmi mo ní kẹ́gbórí wọlé ọmọ ta ni mímì kì í ṣọmọlé ó yá Jíjó ṣọ́ọ̀kì kó jẹ́ kọ́mọ wáìn. My lyrics so critical kó yá jó bẹ́ẹ̀ nípò máa lo mọ Peter see on this instrumental make you dance like say you don mental. A Jíjó ṣọ́ọ̀kì everybody dance ṣọ́ọ̀kì all the ladies a Jíjó ṣọ́ọ̀kì. Consigo babe. Gbogbo wọlé kẹwàá bá mi ṣeré ẹ̀yin tèmi mo ní kẹ́gbórí wọlé ọmọ ta ni mímì kì í ṣọmọlé ó yá Jíjó ṣọ́ọ̀kì kó jẹ́ kọ́mọ wáìn. My lyrics so critical kó yá jó bẹ́ẹ̀ nípò máa lo mọ Peter. Kí ni kí bẹ́ fi ṣe? Owó iṣẹ́ nìyẹn of course. But báwo ló ṣe máa fún mi lówó iṣẹ́? Ọkọ mi ni ẹ̀ náà. Ó dẹ̀ ti promise pé ó fẹ́ fẹ́ mi sílé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀. Àbí èmi náà dẹ̀ ti accept. So ọ̀rọ̀ láti kúrò ní pé customer to customer. Irú tẹ́ ni mo rí rè o. Mi ò mọ bí tí ọkọ ti ń fún ìyàwó lówó àgbésùn. Have your money. Òótọ́ ló sọ náà. Lóòótọ́ èmi Ọpẹ́ ni mo dìdí fẹ́ mara mi sọ wípé mo fẹ́ fi ẹ́ ṣe ìyàwó mi. Kò dẹ̀ sí nǹkan méjì tí mi náà rí ju wípé owó ọ̀tí tí wọ́n lè fi ṣe ìyàwó lé. Ọmọ ìlẹ̀ta àhíra wa tí mo rí wéré tó bá mi ṣe yẹn. Ó mọ ẹni tó bá fẹ́ wẹ̀ sílé tó bá tó wà lọ́wọ́ òòtà. Ó yẹ ká yìnbọn parọ́ ẹni yẹn ni. Ó ti good jù. But kékeré nìyẹn máa gbà náà ó sì ń gbà náà ní owó ẹ̀ ni. Ìyẹn sì ń pè mí. Wò rárá mi ò fẹ́ gba owó ẹ̀. Ọkọ mi ni ẹ mi ò dẹ̀ lè máa gba owó àgbésùn lọ́wọ́ ẹ̀. Have your money jọ. Ọkọ mi irú oúnjẹ wo ló fẹ́ kí n gbé wá nírọ̀lẹ́? Ọ̀rọ̀ ẹlẹ́jọ́ o. Inú nà ó. O fẹ́ wá sí nírọ̀lẹ́ ni. Inú nà ó kí n gbé oúnjẹ tó bá fàyà zen tó máa like. Mi ì sílé nírọ̀lẹ́ yìí. Mi ì sílé nírọ̀lẹ́.
àbúrò mi kan dé láti America Monday so n fẹ́ lọ díẹ̀ ní ibi tó dé sí. ó lè kí n máa tẹ̀lé lọ gbàgbọ́ ọkọ mi ni o. mi ò tẹ̀lé lọ kí ló because ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ business ni. Okay, no problem. Okay. Ọ̀la ńkọ́ bóyá kí n wá gbé fún ẹ láàárọ̀ ọ̀la. Ọ̀la tílẹ̀ máa mọ̀ yìí. Ẹ nà ó. Ìyẹn náà máa ṣe kíní díẹ̀ because tí n bá kúrò níbẹ̀ èmi àti ẹ̀ máa jọ dọ́dọ̀ pastor church wa pastor Abiose a máa rí wọn fún kọ̀ọ̀kan. Èyí tó ń yé mi. Okay. Mo ti gbọ́ nǹkan tó fẹ́ sọ. Bọ̀wọ́ dẹ̀ dùn mí ṣá. Weekend ládẹ̀ wa tí mo ti rò pé máa bá ọkọ mi ṣe weekend. Àbí? Okay, no problem. Jẹ́ ká fi gbogbo ìpàdé sí ọjọ́ Tuesday. Màá bẹ ṣeré dáadáa. Kò yẹ. Ìyẹn kọ́? Tuesday. Yes. But call me kó tó máa bọ̀. Kí n pè ẹ́. Okay, no problem. I will. Okay. Bye-bye. Yeah. Take care. Okay, I need to. Yeah. Bye-bye. Yeah. Èmi náà mọ̀ bẹ́ẹ̀ but ẹ má bínú schedule mi ò gbà mí láyè rárá ẹ jọ̀ọ́. Ọ̀rẹ́, schedule wọn lè tight tó tán but wọn kọ pé nice meeting you anyway jù báyìí lọ ìkẹrin wa ò sí around so ọ̀rẹ́ bá mi já wọn sí bó ṣe ń lọ. No má ò lè sọ̀rọ̀ púpọ̀ ibi tẹ́ sọ̀rọ̀ dé ó ti yé mi ṣe rí èmi náà ọmọ ọ̀dọ̀ àgbà ni mí ó dẹ̀ sọ wípé gbà fún mórí òun ni gbà fún gbàdà ọmọ oko tó fẹ́ jẹ búrẹ́dì ó ní láti fi ṣe sílé tí mo bá máa nẹ́ ọ̀rẹ́ yín mo mọ̀ wípé ó jíjí dandan kémi náà ṣọwọ́ kó dúró sáwọn ọ̀rẹ́. mo like it, I understand. ẹ má ṣe yọ máa rán sí. All right, ẹ ṣe kẹ́tẹ́kì ara yín. ẹ ṣe gan ni. Hello. So okay. What's the name? Okay. Oh, sorry. Fancy me. Yeah. You know what? Fancy me. All right. All right. Bye-bye. So, Babes. all right. All right. Hey, I'm not ashamed. Kí ni problem ẹ? Why always creating things for calling out now? Hey, ẹgbà mi. Báwo ló ṣe wà bẹ́ẹ̀ yẹn? Mi like nǹkan tó ṣe ń sìn o. Èèyàn mú ọkọ ẹ̀ wá sílẹ̀ for the first time kókó wá kí wa, òun react bẹ́ẹ̀ yẹn. It's unfair. Kí ni problem ẹ? Sọ fún mi, kí ni stress ẹ? Bọ̀ ẹ fọ́ níṣà. So tí èèyàn bá ti mọ́kùnrin wálé for the first time, ó ti di ọkọ ẹ̀ nìyẹn. Ẹ dá mi lóhùn o. So ẹni tó pàdé ní club the other time, ó ti di fiancé ẹ̀ sí. Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Ó lè fi di fiancé ẹ̀ Yes, now, kí ni tẹ́ńbẹ̀? Ọkọ ẹ̀ bó ṣe ṣe yẹn ò dáa. Ṣé mi lóore? Kí ni problem ẹ gangan? Kí ni wàhálà tó kóra ẹ sí lọ́rọ̀ ayé mi náà? Kí ló kún ẹ gangan náà? Mo mú ọkọ mi wá sínú ilé for the first time pé kí wọ́n meet ẹ̀yin ọ̀rẹ́ mi. Àwọn tó kù wá appreciate ẹ̀wọ̀n kí dáadáa. Ó wá ń kí ẹ̀wọ̀n fún láti sí lóríṣiríṣi. Kí ló kún ẹ náà? Kí ni business ẹ pẹ̀lú tèmi? Kí ló jọ ẹ bá láti ọkọ mi? Kí ló ṣẹlẹ̀? Ìwọ̀n pé that thing ní fiancé ẹ̀ ẹ̀yin girls. Believe pé bí bọ̀bọ̀ yìí ṣe check mi, ṣé ló fọwọ́ rìn mí lọ́wọ́? Can you imagine? Oh my God. Ẹ̀wẹ̀ ní ìṣòro ìjọ tó lọ náà. Bóyá ìkọ́nà wọn lè gùn kó wá fi style ìyá ẹ lọ́wọ́. Ṣé mo jẹ́ bébì ni? Àní ó fọwọ́ rìn mí lọ́wọ́ báyìí. Kí ló tó ń parọ́? Kí ni problem tó ní? Má bínú ta ni wọ́n gan. Ṣé o dáa jù mí lọ ni? Ṣé o wọ́n òkè jù mí lọ ni? Ọkọ mi máa fọ́ ra ẹ lọ́wọ́. Who are you? Sórí advice. Ó mọ ọkọ tó sọ. Advice mo sọ fún ẹ yẹn. Ni mo fún ẹ. Sórí yẹn ò ṣe ọkọ ẹ. Tó bá wọ ẹ kó gbọ́. Tó bá wọ ẹ kó má gbọ́. Ìwọ ló ní live ẹ. O ṣe. Má da slide náà ló ti dán yẹn. Okay, kí má da sí live ẹ. Ìwọ ló ní live ẹ now. So ìwọ ló mọ̀. Agbọ́kọ̀ lórí pàǹtí. O ṣe. Ìwọ ló kọ́ ọ̀la ẹ̀ ti tó ọ̀la abẹ́kú ló máa ń lọ sí ìwé ọgbẹ́. Kí ni gbogbo ọ́fíìsì tẹ̀ bá yín ṣe pé bá yín sọ̀rọ̀ ni? Ó ti tó. Àkọ́ ló lè yá. Ẹ̀dẹ̀ fojú mi sọ́nà bẹ́ẹ̀. Adẹ̀rí tí etí ẹlẹ́ẹ̀kọ́ àwọn agbó àti ìrìnjọ. Ìwọ lọ́rùn bẹ́ẹ̀.
ìdíje mi náà ti ń ṣiṣẹ́ ọ̀gbìn láwọn tó ń bá mi bẹ̀ mọ́ pẹ́ sí wọ́n mi náà. ẹ dẹ̀ ti pè my dear o mo máa pẹ́ díẹ̀ kí n tó dé o ẹ dẹ̀ pè mí má ti mọ̀ pé máa pẹ́ ẹ ṣe wá ń bọ̀ ẹ pẹ́ o. àfikún ọmọbìnrin sórí ọ̀dọ̀ àwọn tí ń bá mi ṣiṣẹ́ ọ̀dọ̀ wọn mọ̀ pẹ́ sí iṣẹ́ wọn wà lẹ́wọ̀ èèyàn gbọ́dọ̀ dúró tì wọ́n wọ́n yìí ṣèyàn dáadáa èèyàn láti mójútó ibi tó ti ń rówó tọ́jú ẹ̀pẹ́ náà má bínú. a ti gbọ́. kí ni. ẹ jẹ́ kí n kọ́kọ́ bá yín mú eléyìí sílẹ̀ orú àti máa mú yín. wá o wọ́n olóyè ni mí oyè mẹ́ta mo jẹ nínú ìlú yìí wọ́n yìí ṣèfìlà lórí olóyè báwo bí ìbá ṣe pé ìfẹ́ tí mo ní sí ọ bọ́ ìhà tó kọ́ sí mi ìfẹ́ tèmi ní sí ọ àìsèfìlà lórí olóyè. ìfẹ́ yẹn náà lẹ máa rò àfikọ́ lẹ wà inú ilé ti tèmi bí lẹ wà bàbá olóyè ọ̀rọ̀ owó tí mo bá yín sọ ń kọ́ ṣẹ́ni fún mi ni. sórí ntọ́ bẹ́ẹ̀ yóò obìnrin jẹ́rìí mo débí ọ̀yìn fún mi lómi débi pé wọ́n béèrè pé kí ni wọ́n jẹ ntọ́ ọkọ ń béèrè lọ́wọ́ mi nísìnyí ni owó tó bá mi sọ tí mo sọ pé wọ́n fún wọn. dúró èmi kò ní òsì níjẹta tó ti pè mí o pé ọmọ nílò iye báyìí tí mo wá wò pé wọn ò lè ráyè lánàá èyí ni wọ́n débi ni mo ti ronú rẹ pé mo gbọ́dọ̀ fún olówó èmi yẹn sẹ́lẹ̀ ní kébì mọ́ mo sẹ̀. mo tiẹ̀ jẹ́rìí yín náà ṣùgbọ́n ṣe mọ̀ pé nǹkan tó bá ń dùn ni òun ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni owó yẹn ni kókó. wọn bínú sí pé ọ̀bẹ̀rẹ̀ owó lọ́wọ́ mi àmọ́ bó ṣe sọ fún mi pé tó bá ń dùn wọn tó bá ń dùn yàn ni mo ń pọ̀ la ohun tó ń dèmí náà lọ́mí mi náà wà lálẹ́ bí mo ṣe kúrò ní sáìtì pẹ̀lú tá a gbé sọ yìí ó yẹ kí mo lọ lé ni èmi gan láti yanjú rẹ kí n tú ọ pálápàlá jẹ́ kí mi gan wà ọmọ tó ṣẹlẹ̀ tèmi gan bá ti tú ọ tán tí mo tú ọ lè débi pé mẹkáníìkì gan lórí ọkọ̀ fún padà lórí pé bọ́kọ̀ rẹ̀ ó bá fi dé lọ́túnla yóò máa bẹ̀rẹ̀ pé sẹ́wọ́ lọ kù sí bí má ti wá ń lọ ní ìsìn ọ̀ tẹ̀lé mi dédé ọkọ̀ wọ́n sì fún wọn lówó rẹ̀. ẹ má sọ fún mi pé fẹ́ padà lálẹ́ yìí o níbo lẹ ń lọ ẹ wo yaago tẹ́ ẹ dé ẹ wá sọ fún mi pé tún padà ẹ padà full time lèmi àti yín máa ṣe lálẹ́ èmi ò ṣe short time o full time la máa ṣe níbi ọkàn tẹ́ ẹ ń lọ èmi àti yín àjọ máa tá tán lálẹ́ yìí. mo gbà mí kẹ́ nígbà tó pè mí ń jẹta lóòótọ́ lọ sọ fún mi pé ọkọ rẹ̀ ń táàvù o pé ọ ń lọ bí iṣẹ́ pé onítírélà ni yóò gbé òkúta lọ sẹ́kọ̀ọ́ mo sì ti gbà ọwọ́ á ní ó di ọ̀tún làkọ́ tó dé àmọ́ ọ̀sọ́ fún pé pé máa wá ọ̀dọ̀ rẹ ni wọ́n sùn ọjà kọ̀ wọ́n kéde gan níyàwó àtàwọn ọmọ lè. alágbára ọlọ́run tó tọkọ mi o ọlọ́run tó tọkọ mi ọlọ́run tó tèmi náà alágbára o contract ọkọ mi fẹ́ gbà yìí contract tó fẹ́ gbà yìí ọlọ́run o jẹ́ kó bọ́ sí ọlọ́run jẹ́ kó bọ́ sí ọlọ́run jẹ́ kó bọ́ sí jẹ́ kó bójú ìranú rẹ̀ pàdé jẹ́ kó bójú ìranú rẹ̀ pàdé kó tún ju nǹkan tó fẹ́ lọ kó ju nǹkan tó fẹ́ lọ ọlọ́run dúró tí gbogbo bíkíbi tó bá wà báyìí ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ̀ ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ̀ ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ̀ ọlọ́run jẹ́ ká dúró àwọn àgbà jẹ́ ká dúró àmì gbà lórí ẹ̀ jẹ́ ká dúró àmì gbà lórí ẹ̀ má yẹ ká tọrọ jẹ má yẹ ká tọrọ jẹ má yẹ ká tàwọn olùkọ́ Olúwa ṣàánú Olúwa ṣàánú Olúwa ṣàánú. jẹ́ ń pele o bí wọ́n bá gbà fún mi pé wọ́n lọ ni o bí wọ́n bá ti gbà mọ́lẹ́mọ́lẹ́ ráyé o. ẹ tètè ya pé kẹ wá irọ́ tó le irọ́ gidi ni kẹ wá gbé sílẹ̀ tó rẹ̀ sí pé kẹ tó dé mi dẹ̀ ní jẹ́ kẹ lọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ máa yànyàn jẹ́ tètè ya pé kẹ wá rọ́ kàn gbé sílẹ̀ fún wọn. alágbára o alágbára kò pín ẹ̀ ní kàfí ní ìpínlẹ̀ náà. ọkọ mi. àló ìyàwó mi. mo wà òkè ìwọ ń kọ́ ṣàlàfíà ló wà bó wà ní. ọmọ tó ṣẹlẹ̀ sáìtì mọ wà ní alàgbà wa bá pè mí wọ́n ní alóore kan ṣọ́ọ̀ṣì kan wọ́n ló wà nú ẹ̀mí wọ́n wá ló lóhùn ríran sí mo lé mi ńgbà tí wọ́n fi débẹ̀ lóòótọ́ lọ́ba sọ pé mi gangan lòun sọ òun ò rírí o ọmọ alàgbà tí mò ń sọ yẹ ọ̀sìn máa lóore yìí rí o àwọn èyí sára ṣọ́ọ̀ṣì wa o wọ́n wá ní mò ń láti ṣe ìṣòro lálẹ́ yìí àmọ́ orí òkè là ń lọ mo lórí òkè ibo wọn láwọn ò tí ì mọ̀ pé ibi táwọn orin bá mú ni mo wá ní sọ fún wọn pé kí wọ́n kó wọ lọ́kàn sókè wọn ò wálé lálẹ́ yìí. ṣé pé yóò wá ní wálé lè ní báyìí kó lè dá náà ní ọkọ mi. kò ṣe ìyàwó rẹ. á dẹ̀ dá lágbára ọlọ́run á dá. àmín. àdúrà wa gbà. àmín o máa ṣe wọn máa kú àdúró tì mí ń gbogbo ìgbà àmín àmín ọmọ tó ṣẹlẹ̀ gbogbo tí wà táwọn ọmọ rẹ̀ bá rẹ̀ má ṣe ń bọ̀ ní fẹ́rẹ̀ ni wọ́n lákòó má ṣe ń bọ̀ báyìí ni wọ́n wà gbogbo tó bá fi wọ́n bọ̀ rà bọ̀. àdúrà wa gba ọlọ́run ní dójú tì wá níwọ̀n àtàbà fi lọ́rùn sílẹ̀ òun á dá wa lóhùn. kò sí aya mi àmọ́ nǹkan tí mo sọ fún ọ̀rẹ́ dákun tí ilẹ̀kùn wọ́n sì ilẹ̀kùn fẹ́nikẹ́ni tí èdè aago 6 bẹ́ẹ̀ ni wọ́n bá ti ń kó lórí òkè báyìí wọ ni wọ́n kọ́kọ́ pèpè wá sí àmọ́ mọ́pà fóònù ìwọ tọ fóònù rẹ lẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n bọ́ ṣe tọ fóònù rẹ lẹ̀ èmi ni mọ̀ sí ilẹ̀kùn fẹ́nikẹ́ni dákun o kọ́ tilẹ̀kùn pa ọ̀dà aago 6 bẹ̀rẹ̀ kò sí aya mi. ó dàrọ̀ làbáyé
kò sí ṣòro gbogbo bàtà bá máa dé láyọ̀ ló máa dé ẹ gbàdúrà dáadáa o ẹ gbà dáadáa o ẹ ké sọ́lọ́run lọ́rùn o. èmi ni wọ́n lu ògbó pátápátá tẹ́ ikú àṣẹ. ó dàrọ̀. Bàbá olóòye ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn irọ́ yìí pọ̀ jù ṣọ́ọ̀ṣì orí òkè níbi báyìí náà. ṣe rí ẹni tá à ń torí ẹ̀kú tí ò fojú rẹ̀ wẹ̀ ṣe bí ikú rẹ̀ mọ̀ ń kú lọ ṣe bí kémi lè tẹ́ ọlọ́run ní gbogbo ilé ètè mi ṣe kì í ṣe kí mo yọ ọmọ mi la ìwọ lọ kọ́ mi pé kí n parọ́. ẹ wo ẹ̀yin létí ẹ mọ̀ ṣé máa wá lọ ṣọ́ra àbí. nígbà mo ti lè yanjú tó jẹ́ sòrò mi o. ẹ bá yín bọ. àìgbó lóye ìbẹ̀wò bá wọn. yóò ní àwọn àtàdé olóyè. kíní ìlérí tí a máa fi nura bẹ́ẹ̀ bá wẹ̀ ń bọ́ táwọn ènìyàn. ókè tó wẹ̀ mo ń bọ̀ ẹ fún mi ní 1 minute. mọ́ mo tọkọ rẹ tí wọ́n ń lò wá ní kò wù mí kí n gbóòórùn ara ọkọ rẹ. nǹkan tẹ máa lò nìyẹn. ìtara rẹ gangan ni kọjá mọ́ gbóòórùn ara rẹ láti ibi ìlọ tí wọ́n yé. ọ̀gá rẹ̀. ẹ wò ẹ gba ibẹ̀ yẹn ẹ máa lọ straight yín. ọwọ́ kan báyìí ní tọ̀dọ̀ mi wà nílé tèmi. Kí ni kí n bá yín ṣe o. ṣé ẹlẹ́lùbọ̀ dúdú. èlùbọ́ wà funfun gan wà. ẹyin àmàlà dúdú ní ọrọ̀. ọbẹ̀ ẹ̀fọ́ ló wà kò ṣèwé ojú ṣe máa mánéjẹ. ọ̀sùn orí ẹ̀fọ́ ọmọ fẹ́ràn jù láyé mi. Mọ̀kẹ́. Mo ń bọ̀ ọ́, ẹ ṣe ń pèmí náà ni mo dá ń lọ. Ẹ káàbọ̀. Ṣé bí ẹni pé ó di ọ̀túnla kẹ́ tó dé? Bẹ́ẹ̀ni, ta ló láṣọ yìí? Ok, ṣé aṣọ ilé? Alágbàfọ̀ ta máa ń kó aṣọ fún. Ìgbà tí mò ń ká àwọn aṣọ yẹn nínú yàrá mo wá rí wípé ó ṣe mistake kó àwọn aṣọ tí kò kí n ṣe tọ̀dọ̀ yín àti ìfìlà ó wá kó gbogbo ẹ̀ ó kó papọ̀ mo wá kó sí bíbá pé kí n lè kó padà fún. ìyá ló tiẹ̀ ń jẹ́ torí tíyà ò bá jẹ́ ó yẹ kó mọ̀ pé àwọn aṣọ mi òun gbọ́dọ̀ kó sọ́tọ̀ọ̀tọ̀ ni owó àbámá tiẹ̀ tí ì dè náà ṣùgbọ́n mọ́tò bàjẹ́ ni nítorí wọ́n á fẹ́ ṣe inú mọ́tò yẹn kì í ṣọ̀rọ̀ kóyákóyá máa dẹ̀ ti ní pé ọ̀gá dẹ̀ ti wá kẹ̀ tó wá fi mọ́tò gbẹ kálukú máa lọ owó mò ń gbọ́ táwọn ànúlé. ìgbà tẹ́ ń bọ̀ ẹ wọlé pẹ̀lú àlejò. èmi àtàlejò jọ dé ó ti ẹ̀ dá èmi gan fẹ́ wẹ̀. ẹ fẹ́ wẹ̀ ẹ ṣe má ì tí wẹ̀ báyìí báyìí. kí n ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ má ì tí. kọ́mọ́là ẹ délẹ̀ kú. nínú ilé mi sẹ́yìn délé. ajé àbàjẹ́ sọ́ọ̀mọ̀ mi ni. èmi ọmọ bẹ́yìn ni. tipa lórí driver owner association. wéré. Àmọ̀kẹ́ ayé tiẹ̀ ti bàjẹ́ èmi lọ gbọ́dọ̀ kún nínú ilé mi nínú ilé mi. Yasade tún bọ̀ dákun wá sílẹ̀ kù. sọ̀rọ̀ náà lọ wá sùn tó bá ti bọ̀ sí parí bọ̀ sí gbálẹ̀ kò tètè tì. mo gbàdúrà tó wọ́n fi gbé mi lọ ni orí àdúrà náà mo wà kí ló ṣẹlẹ̀. àbájọ àdúrà rẹ gbà o àpọ̀jẹ̀ ń parọ́ fún àdúrà rẹ gbà mo lè sọ bẹ́ẹ̀ fún ẹ lónìí torí tójú mi rí lónìí mo ò rí rí sórí ojú àwọn tí ń gbẹ́bọ láyé ojú wọn máa rí tó sórí nígbà tá a fi gbẹ́bọ débi tá à ń lọ mo fojú mi rí mi lónìí gbogbo orú ìwé tá a máa ń wẹ̀ nú tẹ́lẹ̀ ohun tó máa ń ṣe ẹni kúkúrú rárá o ìwé ń ga sí òun mo rí báyìí tó ti gbé báyìí abákẹ́rẹ́ mọ́lẹ̀. bàbá Ṣadé kí ni ẹbọ ní ṣe pẹ̀lú church kí náà fi jọra. ọpọlọ mi ṣẹ̀ṣẹ̀ ń pé bọ ni ọpọlọ mi ṣẹ̀ṣẹ̀ ń pé bọ ni orí òkè mo fẹ́ sọ orí òkè sọ yìí bá a ṣe débẹ̀ báyìí inú mi tiẹ̀ ń dún látẹ́gùn fẹ́ wá wọn mọ̀ pé atẹ́gùn pọ̀ lórí òkè bá wọn torí orí àpáta gangan la wà báyìí láàárín gbogbo òlu báyìí lálẹ́ kan bá bẹ̀rẹ̀ àdúrà yìí sàdédé la gbogbo
kí ló dé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo àsáwọn Boko Haram ni ilé méje wọn jó wọ́n bá mú wálé ni mo ṣe ń sáré bọ̀. Boko Haram. bẹ́ẹ̀ mo sọ. Bàbá Ṣadé. Lórí òkè tẹ́ ti ń gbàdúrà Bàbá Ṣadé láti church ẹ lọ gbẹ́bọ látẹ̀bọ ẹrú tó wẹ̀ láti singlet ẹ wọ̀ délé church náà dẹ̀lẹ̀ sí ń bọ̀. ntọ́ wà máa tún béèrè nísìn ní ọ̀rọ̀ pé mo ró tó wẹ̀ ẹni tí mò ń sọnù sórí ọ̀fẹ́ ọkọ mọ béèrè béèrè nígbà tó yẹ pé ṣe ló yẹ kó kúnlẹ̀ kọ́ mọ̀ sọ pé elédò ó ṣèwò tó sọ mí tó kú ọ̀sán gangan tí wọ́n kú kánìmọ̀ ti kú nísìn ọmọ ìjìyà rẹ̀ tàbí apá mi kan gé àbẹ́sẹ̀ mi kan bó lọ sí ṣe wò ọ̀dà mi láàmú jẹ́ nǹkan kọ́ lọ sùn bó bá dàrọ́ la ogun tó ní ṣe pẹ̀lú táwọn ẹni wọ́n ṣàlàyé fún. Bàbá Ṣadé. wọ́n bá dàrọ́ àmọ̀ sọ. chọ́ọ̀chì ẹbọ tó wẹ̀ chọ́ọ̀chì àtẹ̀bọ̀ ó dà. No. O lè sọ pé kó máa ṣe irú surprise irú yẹn náà. O máa dé ní àárọ̀ ọ̀la. Ẹ tún wà ní airport sí. Ẹ máa dé ní àárọ̀ ọ̀la. Ṣé mi àti ètò sọ́tẹ́lẹ̀ pé o ń bọ̀ lẹ́yìn? No, gbọ́ mi dáadáa. Irú nǹkan yẹn kọ́ náà fi ń ṣe surprise. O fẹ́ máa bọ̀ láti London. O máa dé láàárọ̀ ọ̀la. O wá ti wà ní airport sí. O wá ń pè mí. Mo fẹ́ ṣe surprise fún mi. Surprise kọ́. Bàbá ńlá rọ́bìṣì ayé àtọ̀run ló ṣe. Tí ò ní àbàwọ̀n rárá tí ò ní àbùlà. Rọ́bìṣì ni. Yes, mo sọ bẹ́ẹ̀ rọ́bìṣì ni. O ò ní láti sọ fún mi pé fẹ́ràn àti surprise kan fún mi. O máa wá láti London, o wá ti wà ní airport tó sìn. Wọ́n sọ fún mi pé tó bá máa fi dàárọ̀ la ẹ̀ẹ́dàdé. Wọ́n sọ fún mi pé kìdí kan. Ìwọ nìkan tún kọ́. Can you imagine? Gbogbo yín lẹ̀ ń bọ̀. Wẹ́ kò sí problem ẹ ti rìnrìn ránù. Tó ti yẹ sìn, ó ti rìnrìn kò sọ bẹ́ẹ̀ ńlẹ̀. Mi prepare anything fún yín, mi welcome ẹ, mi welcome wa àti gbogbo ẹni tẹ́jọ́ ń bọ̀. Kó lórí aago mi jọ, kó. Ọpẹ́ ẹ̀mí mi. Kí ló ṣe náà? Kí ló tó dọ́ba ẹ̀? Bómi mo dùn sẹ́ wọlé sọ nǹkan tó wọ̀ tó rẹ̀ wá. O sì ní good mood. Báwo ló ṣe ní wà ní good mood? Ọwọ́ ẹni tí mò ń gbé nǹkan ayọ̀bọ̀ wá bá bó ṣe ń ṣe wo jọ nítorí Ọlọ́run má bá mood tèmi náà jẹ́ o. Abẹ́ta kò try láti jẹ́ kí o wà mood jọ. Wo ọkọ mi, mo fi Ọlọ́run bẹ̀. Má gbé yẹn wá o. Because good news ni mo wá fún ẹ. Má sọ má bá mood tèmi náà jẹ́ náà. Báwo ló ṣe ń ṣe báyìí? Ó yá sọ fún mi. Kí ló ṣe? Wọ́n rí wọ́n ní kó sọ pé mi ò tètè sọ̀rọ̀ jọ mí ò sí mú ọ̀sẹ̀. Okay. Mo ti gbọ́ mo ti sọ. Okay. Ọkọ mi, congratulations. Kí ló ṣẹlẹ̀? Ṣorí bó ṣe ń wò mí, mo ti ní oyún oṣù méjì fún ẹ. I mean, I'm carrying your baby. Baby ta ni? Baby of course. Ṣé wo mọ̀ wípé adùn tó wà láàrin ọkọ àti ìyàwó kò yẹ o ní wípé kán bímọ because tí o bá sọmọ kò sádùn láàrin wọn náà àti wípé ògbónú lè bóyá tóbi tó ọkọ mi kí ló tún wá ọmọ ló kù kó mo máa sáré káàkiri nílé kí màá ṣèjọba gbádùn àwọn àtọ̀pẹ́ lọ́mọ nǹkan tó kù nìyẹn. Dúpẹ́ ta ló sọ fẹ́ gbogbo sọmọ́nú lè. What do you mean? Dúpẹ́ fẹ́ gbọ́ mi lára kọ́ tí mo gbà tán tó fi di wípé o wọlé o sọ wípé mo ṣe bákan ìyàwó àtọmọ mi àwọn ni wọ́n ń bọ̀ àwọn náà ń bọ̀ láti London ọmọ 5 ìyàwó kan ọmọ 5 àwọn náà ń bọ̀ ta ló sọ fẹ́ gbogbo sọmọ́nú lé o ti gbọ́ o láì tí ẹ̀ bẹ́ẹ̀ ni. Ọpẹ́ mi ìyàwó àtọmọ nínú ilé jọ̀ọ́ má bínú torí Ọlọ́run nígbà wo sígbà wo ló sáré bímọ tó níyàwó because mi ò mẹ́nìbọ̀dì nínú lẹ́yìn mi àti ẹnìkan so kí wàá lè fẹ́ ṣẹlẹ̀ sí oyún inú mi. wo bí kò sí nǹkan tí mo fẹ́ sọ sí yẹn nítorí ẹ̀ náà ló jẹ́ pé gbogbo ọjọ́ tèmi àti ẹ bá ti jọ ní anything báyìí mo máa ń fún ẹ lówó ìwọ ló kí gbà ìwọ ló máa ń reject ẹ nǹkan tí mo rò pa lè ṣe rè calculate gbogbo owó ẹ sìn èló ni gbogbo ẹ jẹ́ kí n kó fún ẹ kó lọ wá nǹkan kan ṣe sí nǹkan tó wà ń kún ẹ. jọjọ ó máa ń fún mi lówó bẹ́ẹ̀ mi ò kí ń gbà lọ́wọ́ ẹ̀ náà ṣé o bá rẹ̀ ò ti mọ̀ wípé yes kò ṣe pé owó ni mo fẹ́ ìwọ gangan ni mo need so tí wọ́n délé sọ fún mi pé ìyàwó àtọmọ ẹ̀ ń bọ̀ anyway jẹ́ sọ kọ́kọ́ fún ẹ kò sí nǹkan tó jọ pé ìyàwó àtọmọ ní anywhere
mi ò lè gbà ṣé inú ilé mi ni mo nínú ilé yìí kò sí anybody tó lè wà abẹ́ta kò sọ fún ìyàwó ẹ̀ kó padà sí tó ti ń bọ̀ kó kó àwọn ọmọ ẹgbẹ́ tó bá mi fẹ́ kó kó wọn padà kò sí kan tó jẹ́ o èmi mo nínú ilé mi no body tó lè máa lé mi kúrò mẹ́ kò sí mi tí rẹ nìyẹn gbàgbé ìwọ ló lọ ọmọ inú mi kò sí kan tó kàn pẹ̀lú fọ́kì òwò sọ wípé kò sí ẹ̀kọ́ kan tó tún pọ̀ nínú ilé ju ìbọ̀. Ọpẹ́yẹmí wọ́n tẹ́lẹ̀ sọ pé kò pọ̀ ẹ̀ inú ilé mi máa wà kò sí wọn tó fọ́ mi kẹ́rìsà fọ́ mi ni o àti púpọ̀ mi mi ò ní jáde ọpẹ́ mi ò ní jáde. máa yọ wo máa fi pàjọ nínú ẹ̀yẹ sí. jọ ìwọ ló ní wọ́n ní máa fi wọlé mi ò ní kúrò pàmò sí ìwọ ẹlẹ́ni gbà. What problem now? It's all right. Hello. Hello, T. So what is the problem, man? Okay, ṣé ìgbélé solve problem here. Kí ló dé now? Kí ló dé? Ṣé o tún gbọ́dọ̀ receive come on nílé ni? Èwo ni gbé? Ṣé mi lórí? Rọrùn ló ń jáde lẹ́nu. Ó ló ń ṣe kí ni? Ó ń disturb ẹ̀. Àbí kí ló ń sọ? Wọ́n mọ̀ tó rọ̀ báyìí náà. Ṣé o fún ẹ wá sọ fún mi pé òmò kan tó ṣẹlẹ̀ sí nínú ilé ni? Gbogbo àwọn ọmọ kan tó ń ṣe solution àdẹ̀jọ́ fẹ́ wá sí wá ní kó má sunkún náà. Kí ló ṣẹlẹ̀ sí tí ò ṣẹlẹ̀ séyàn kan rí? Ẹ dá mi lóhùn. Result tó yẹ kó get gbọ̀gbọ̀ ló get. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìgbà tó mọ́kọ dé lójijì tí mò ń sọ fún yín pé nǹkan tó ń ṣe yìí wrong ẹni pépé sí o ayé ń ṣerú ẹ̀ ayé ti ṣerú ẹ̀ fóun náà ayé ń ṣerú ẹ̀ náà ni. Wo gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn kò ní mí ní rárá. Àmọ́ ẹni tó pàdé ra wọn lọ́jọ́ kan ṣo tí nǹkan tó pa wọn papọ̀ tọ́nà dẹ̀ sọ wọn dọ́kọ̀ àtìyàwó wo ṣe mí lórí àìmọye àwọn èèyàn tó ní long relationship tó jẹ́ pé good 5 years 6 years tó tún break last ni so gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn kò sí point ń bẹ̀ rárá kò sọ̀rọ̀. But ladies, kí ni problem wa? A kàn rojọ́ látàárọ̀, a rí solution sọ̀rọ̀ tó wà lẹ̀. Sherry, ẹ mọ̀ nǹkan tí mi suggest ni pé let's look for a competent doctor. Yeah, can't get rid of this thing. Kí life wa then move on. Yes. Ó ní kó ṣẹ́yún. Ẹ bẹ́ẹ̀ jẹ́ ká bá lọ síbẹ̀. Èmi ò tẹ́lẹ̀ advise kó ṣẹ́yún láíláí. Kò lè ṣẹ́yún náà. Báwo lè ṣe máa ṣẹ́yún? Okay, ṣé kó bímọ tí kò ní bàbá ní sìn? Kété gbàgbé ìbòsí. Ó dé gba látẹ ó káwọ́ lórí. Ish. Mo lè mi bọ́ sí pé kó ṣẹ́yún. Kò lè ṣẹ́yún láíláí. Ó máa ṣẹ́yún. Ó máa ṣẹ́yún. Kété gbàgbé ìbòsí. Ó dé gba látẹ ó káwọ́ lórí. Ish. Tani gan. Shivarolo. Shifkin. Parolo. Shivarolo. Ẹ̀yin girls. Ẹ̀wọ̀n solution ti máa fẹ́ràn ọkọ̀ tó wà lẹ́yìn. Bẹ́ẹ̀ ni, ẹ wo ọ̀rẹ́, ó ti mọ̀ pé Shivarolo lè yóò disturb ẹ̀ pé kò fẹ́ràn tẹ́lẹ̀. Ó fẹ́ gangan sínú ilé ni, tá a mọ̀ tí gbogbo wa mọ̀. Nísìn, ẹ jẹ́ kó láre mọ̀. Ọmọ Yorùbá sọ wípé ẹni ẹlẹ́ni ló ń rẹrù sán ni. Ẹ jẹ́ kó láre mọ̀ kó ti sí lọ́rùn, jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rẹ́, kó gbọ́ wọn máa fọ́ṣùn. Ṣé pé kó wà lọ ṣẹ́yún ni? Ẹ jọ gbọ́ ọ̀rẹ́ gbára dúró. Gbára ti pẹ́ padà. Hello, baby. But Chief, kí ni nǹkan tó fọ́ nínú nǹkan tí mo sọ? Kí ni big deal pé mo pè yín baby? Ṣé yóò mọ̀ wípé gbogbo ọkùnrin tó bá ti ń mu ọmú báyìí ní àyàwó obìnrin, baby wa ni wọ́n jẹ́ náà. Lóòótọ́, mo lè má máa pè yín baby tẹ́lẹ̀ o. Àmọ́ láti sìn lọ, ẹ ti di baby mi nìyẹn náà. Ṣé ti gbọ́? You are my baby. Chief, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kì í miss rárá. Ìgbà tí mo rí kan yẹn sìn gan-an ó really yà mí lẹ́nu gan because mi mọ reason tẹ́ fi pè mí èmi dẹ̀ lélẹ̀ mo máa always miss yín ni. Ó dà náà tó bá jẹ́ pé ẹ miss mi èmi náà miss yín mo dẹ̀ fẹ́ rí yín lẹ́nu. Ẹ̀ bí 5 PM ńkọ́. Okay. Ibẹ̀ yẹn náà wà okay pẹ̀lú mi. All right. Mo ti gbọ́. I love you.
Chief, kí ló dé máa ń ṣe báyìí? Ẹ tẹ wà romantic rárá. Tí obìnrin máa sọ fún yín pé love you, ẹ máa hold ẹ jẹ́ kó láǹ kẹ́ tó sọ fún pé love you too. Ẹ kàn rush báyìí love you too. Kí ni ìtumọ̀ yẹn? Mo ti ń kọ́ yín ti pẹ́ náà yẹ kẹ́ ti blend pẹ̀lú ẹ̀. Mi ò bínú. Okay, bye. See you soon. Mwah. At last, àbí o olùkọ́ wa òkè bẹ́ẹ̀. Bàbá kọ díẹ̀ díẹ̀ ni. Ṣé mo pa ọmọ oko ní tẹ́lẹ̀? Nípa kò yí sí. Máa tí mo sọ̀rọ̀ pa ẹ̀, ó máa lóko gan. Jọ gbẹ́nu sọ̀hún. Ọmọwé ló ń wá. Ó tiẹ̀ máa dúpẹ́ pọ́n bẹ́ẹ̀ wá solution sọ́rọ̀ ayé ẹ̀ yìí. Ó dẹ̀ ti àti ọmọwé. Bàdàlú. Ọmọ díẹ̀ díẹ̀. wọ́n sì máa fẹ́ràn àwọn tó wọ̀ sọmọdọ̀wọ́ yìí ṣe lọ́ fìtì rẹ̀ nìkan ni. Èmi ló mú fi máa kọ yín náà. Báwo lè ṣe máa pe aṣọ tí mo wọ̀ ní sọmọdọ̀bọ̀? Jumpsuit ló máa ń pè é, kò kí n ṣe sọmọdọ̀bọ̀. Ẹyin ó mọ nǹkan nílẹ̀ Yorùbá sọmọdọ̀bọ̀ wọ́n ń pè ní Gbúọ̀rà nílùú bàbá mi gangan tí mo ti wá sọmọdọ̀bọ̀ wọ́n ń pè àmójú ti wáyà nísìnyí wọ́n ti wá yí padà kò sẹ́ni tó fẹ́ mọ̀ wọ sọmọdọ̀bọ̀ wọ́n ní sọmọdé lọ́ọ̀yà sọmọdé adájọ́ ńlọ́wọ́ yìí. Tí ẹ̀yin ò bá gbà tèmi, èmi ti gbà tiyín. Ọ̀dà mo ti gbà tiẹ̀. And again, mo ti máa ń sọ fún yín pé tí ẹ bá ń jáde ẹ make sure pé ẹ mú case àwọn spec yín dání. Ṣé ìmọ̀ àwọn glasses èyí wọ́n wá expensive ni? Ẹ kàn máa wọ́n lójú máa gbé wọn sílẹ̀ lẹ̀ just like that ó kàn bàjẹ́ ẹ̀. Tí bá yẹ wọ́n bá yẹn máa ní láti pọ́n sínú case wọn kẹ́dẹ̀ fi sílẹ̀. Ibo ni case ẹ wà? Orí tẹlifíṣàn mà ló wà níjọ́ mo ti rà wọlé báyìí ni mo ti mú kinní orí tẹlifíṣàn mi mọ́ra fi sí àmọ́ mo máa ń rí láàárọ̀ àtàlà lẹ́bí n bá fẹ́ wọlé mo máa ń rí lórí tẹlifíṣàn mi. Okay, mo ti gbọ́ yín. Next time wọn ò ní kẹ́ máa fi decorate orí television ẹ make sure pé ẹ mú dání ọ̀kẹ́ fi sínú mọ́tò yín. Ọ lè bá mi sọ̀rọ̀ tí ó ti yọ ọ lè bá mi sọ̀rọ̀ tí. Chief. Dúsí. Chief ẹ ti bí mi léèrè nípa symptoms tí mo ní mo rí lánàá fún yín. Sorry pé àti orí tó ń fọ́ mi bí mo ṣe ń bì yẹn àti pé báwọn ni. Ṣé mi lọ́sẹ̀ ṣẹlẹ̀ ńgbà tí pè mí lórí fóònù tó ti sọ fún mi lánàá mọ́ ní mọ́ ọ lọ́sọ̀ sí bítù ọ̀dà mi lójú fífà ní ọ̀jẹ̀ fífà ní mọ́ ń ṣèyàn báwọn wọn àwọn ọmọ bòye léètò ní màlẹ́ríà nù tàbí léètò ní táífọ́ọ̀dù nù ó tàtò ní sí bíi mẹ́rin gbogbo wọn pọ̀ báwọn èwo ni wọ́n ló ń ṣe ọ́nà ẹ̀. Lóòótọ́ mo ti lọ ṣe test látànà àárọ̀ jẹ́ ní dókítà pè mí pé kí n wá gba result test tí mo ṣe àmọ́ nǹkan tó wà nínú result yẹn ẹ wò ó lágbára díẹ̀ o. Sọ́lọ́ karùn-ún ni èmi ò lárò lára o. Àwọn báwo Ọlọ́run jẹ́ kára burú nǹkan tí mo rí nínú result yẹn ni pé mo ti lóyún. Olóyún. Ẹ nà ó. Olóyún mọ́bìnrin òdúpẹ́ kí lè ní ẹnìkan jí mọ́ ojú Àlàmísì ìjẹ́sán lèmi rẹ̀ kọ́kọ́ lájọṣepọ̀ kó tó di pé àtúnrẹ́ra ń jẹta tá a fi jọ sùn mọ́jú àná tó fi ń sọ fún mi pé nǹkan kan ń ṣe o. Ẹ wò Chief ẹ jọ kí ni kò tẹ́ ń tọ́ láti insinuate because ọ̀rọ̀ yín ò yé mi kí ni kò tẹ́ ń tọ́ láti máa mi sọ́ọ̀sìn èmi ò bá yín sọ wípé 9 days kò láti bára wa ní nǹkan gbẹ̀yìn nǹkan tó wà nínú resort yẹn náà ni pé oyún ọ̀sẹ̀ kan péré ni mo ní. Èmi ọmọ pọ́n ní ọ̀sẹ̀ kan tó ní tí mò ń wò náà ni pé nígbà tí èmi rẹ̀ ṣèpàdé ọ̀sẹ̀ kan àti bí ìjọ kan àbí ìjọ méjìlá sí lé kà sí ọ̀dà sórí tó sọ yìí bó ṣe wá dùn nínú mi tó èmi ò mèrò ọkàn tiẹ̀ dákun tó pẹ́ láàrin èmi rẹ̀ mọ̀ parọ́ fún mi bó ṣe lè wọ̀ kiri mọ́ kí lè ro ọkàn rẹ̀ ọfẹ́ bí ní àbọ̀fẹ́ṣẹ́. Ẹ wo Chief kò ń ṣe wípé mi ò lè fi oyún sílẹ̀ àmọ́ ọ̀rọ̀ ìyàwó lẹ́yìn gangan ló ń bà mí lẹ́rù ìyàwó tẹ níyẹn mi ò láìkí irú nǹkan yẹn. Kí ni tiẹ̀ pẹ̀lú ìyàwó mi èyí ìyàwó mi ìsàlá kan kì í báyàn ìjàbọ̀ sílẹ̀ wọn ò kéré mọ́ mo tẹ̀tù wá lè òṣèwà àti ẹ̀dẹ́bí pé níjọ́ pàdé ń bí kí n gbalé fún wọn ta ni bí wọ́n bá ti gbalé ń ta kò sí tí wọ́n lè ṣe fún wọn gbogbo tí máa fẹ́ ṣe fún wọn mọ̀ ṣe fún wọn ta tó ọba wa bímọ tán wọ́n wà kọ́lé fún ọmọ rẹ̀ wọ́n kọ́lé fún wọn gbogbo tí wọ́n bá ṣe lójú ayé mi ni wọ́n ti ṣe fún wọn. Ẹ wo Chief ẹ jọ̀ọ́ ẹ fẹ́ gbalé fún èmi síta kí mi nìkan máa dágbénu lé kí máa dáṣe owó nínú lé pẹ̀lú oyún nínú
Ọlọ́run ò ní jẹ́ ẹ má bínú tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ní òru ẹjọ́ ta ni mo fẹ́ pè. Ọ̀dà kí ló fẹ́. Nǹkan tí mo lè ṣe fún yín ni wípé ṣé inú ilé tí mo wà yìí màá wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi títí tí máa fi bímọ àmọ́ tó ti máa bímọ báyìí ilé yín ni màá darí sí nǹkan tí mo fẹ́ nìyẹn. Ìjọsọ́lẹ̀ náà kì í ṣe nǹkan tó sì le tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ ohun tó bà mí lẹ́rù ṣé ìwọ ọ̀lẹ́ dásùn àrà àfikọ́ kámọ́kùnrin iṣẹ́ pọ̀ tí wọ́n ṣe lédò ó bà mí sí sórí ní tó ṣẹlẹ̀ rí mo sì gbọ́ bó ṣe sọ wàá jọ fi síbẹ̀ àmọ́ tẹ́lẹ̀dù bá fẹ́ kẹ́mi gangan torí obìnrin tí mo gbé sílẹ̀ obìnrin ní ń bíjọ tí wọ́n bá lè bí ọkùnrin dúpẹ́ bá ọba bí ọkùnrin fún mi ọ̀dà mo lè lé jáde nítorí tiẹ̀ torí ọkùnrin gangan lolú ọmọ sọ ọmọ ni. èmi nìkan tán lẹ́ ń promise nírú nǹkan yìí. lé mi ọ̀dà tí n bá ṣe kí ìyá mi pè mí èmi mo sọ ara burúkú mọ bóun tí n bá ṣe kí ìyá mi pè mí. èmi náà wá ń gbàládùra rẹ pé ní agbára Ọlọ́run ọkùnrin tẹ fẹ́yìn gògóńgò ó ní mo máa bí fún un chief ẹ̀wọ̀n. wọ́n yìí sí fìlà lórí olóyè mi. mẹ́jọ olóyè ń bọ̀ bébì mi lè jẹ́. ọ̀sọ̀ bẹ́ẹ̀. ṣebí mo wá promise yín pé ní agbára Ọlọ́run ọkùnrin tẹ fẹ́yìn ṣẹ́rọ inú mi gbogbo ni màá fi bí fún un. ó pa mí kú. my chief. Rọra o má gbé o má bímọ síbi tó ń lọ lọ́wọ́ àjọ sí i. Jọ́bí náà dúró dáì o yẹ́pà. Jọ́bí náà dúró kí ló ń ṣe inú lé. Dìde Jọ́bí náà dúró. Wọ́n ti ń bọ̀ àwọn fẹ́ẹ́ Jọ́bí ló ń tún ìgbà tó bá dé pàpà ní ọ̀yà àwẹ̀rẹ̀ nínú ilé yẹn ni kí ló mú bọ̀ ó lè bọ́ síta. Èmi rèé ẹrù dancing. Inú náà ni mò ń kó lọ́wọ́ wọ́n sọ pé wàá ṣépè fún mi pé màá ya àwẹ̀rẹ̀ mo tún ṣe sáré wá ta. Wo tẹ́lẹ̀ ìbá aṣọ síbi owó ló máa gbẹ̀bí ẹ̀ o bóyá tètè lọ gbẹ́rù ọmọ wa. Dáhùn ìkórè ọlọ́run Jọ́bí lọ́dún. Dáhùn náà ó tún pè mí padà. Ó yà sáré lọ. Sorry. Dìde. Pẹ̀lẹ́. Dìde. Pẹ̀lẹ́. Jẹ́ ká lọ. Ọmọ kan ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ jẹ́ ká gbé. Dọ́nà ṣó wà ókè ṣáà rẹ̀. Ṣé aládùúrà rẹ̀ tí mo máa gbé ló tún ní kí n gbọ́mù ṣó fẹ́ pa mí ni? Má bínú. Ọmọ kan máa ṣẹ́ sí. Bóyá mẹ́rin yẹn kò fa lé lórí. Òun fúnra àwọn ọmọ méjèèjì á fi dé mú. Àwa gbé òun pẹ̀lẹ́rú. Ó yára jẹ́ ká tó wà all right. Kí ni problem ẹ̀ náà? So ẹni tá fẹ́ mú lọ sí hospital tó ń labour tó wà nínú pains báyìí ní ká tó jáde rẹ̀ rí lé lórí kí ni problem ẹ̀ náà? ọpọlọ mi ìgbà rẹ̀ mi ò wá ń pè mọ́ ìwà ọmọ kan tó bá ṣe fún mi sẹ́ bóyá falẹ̀ mi ò bàbá jẹ ilé kòkó tó ń bẹ̀rẹ̀ adélé ò ní ṣú sí ní kòkó sílẹ̀ wàhálà ọmọ mélòó ló wà ní ẹ̀nà ọmọ tó wà ní ẹyọ kọ̀ọ̀kan àjọ mi lóde ẹyọ kọ̀ọ̀kan márùn-ún kò lè yẹ ó lè dọ́gbù ó lè go fire. ìyàwó tí ó bímọ fún yín tó ti bí ọmọ méjì tó dàgbà tó bí fún yín ẹ̀yin wá pàṣẹ pé ẹ fẹ́ wọn nulẹ̀ ìmọ̀ torí ọmọ kan. ok táìmù yìí gangan àsìkò yìí lè máa ṣe àpò àwọn ọmọ yìí lọ́mọ àlè lè máa sọ pé àwọn ọmọ yìí ọmọ àlè ẹ̀gbọ́n wọn ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ rárá wọ́n ṣe bẹ́ẹ̀ kò dáa nǹkan burúkú ni kò dáa rárá. Délé ọ̀sẹ̀ mi sì sẹ̀mí ara rẹ lọ́sẹ̀ níwọ̀ tó yẹ kó o béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mo fẹ́ wúrù àti mo fẹ́ wù ọ yẹ kó mọ̀ pọ̀ nídìí ni sọ mọ̀ pé bó bá ti sásìkò rẹ̀ yẹn gbọ́dọ̀ sọ ni àwọn ọmọ yìí láàrin èmi rẹ̀ sọ mọ̀ pé béèyàn bá bí obìnrin méje tó bá ilé bọ́kùnrin kan ó wúlò ju obìnrin méje lọ kò sọ ọmọ náà mo bẹ̀rẹ̀ yàtọ̀ sí eléyìí wo àwọn ọmọ yìí ibo wọn ti bá jọ mí ọ̀rọ̀ lọ délẹ̀ o. ok àwọn ọmọ eléyìí ò jọyín tó èyí tó dúró ìjọyín èyí tó jókòó ìjọyín ìwà gan fi jọyín àjọmọ̀ ni ẹ wá sọ pé olú ọmọ kan wà bí kan báyé ṣe rí nìyẹn èmi máa wà ní ayé ń bí màá dé máa wà lẹ́yìn wọn kò sí nǹkan kan wá ṣe wọn ibà ló ti máa lò gbèsè ayé wọn. ọ̀kàrí mo mọ̀ pé ń tọ́ sọnù ọ̀sẹ̀ dáadáa
wo ìwọ ọmọ bá lọ́rọ̀ jàre wọn bó ṣe kó àwọn aṣẹ́wó ọmọ tó lọ bí tó bá ṣẹ́wó tó rò pọ̀ bímọ wọn bó ṣe kó wọn kó ònú lé wọn fẹ́ wọn mọ́ orí adé ọmọ gidi fẹ́ wọlé ọtí gbọ́. arówólò lẹ́nu tiẹ̀ bí ọmọ ẹ̀ làwọn ọmọ tèmi mo fẹ́ yọ lọ́run. tí ẹ gbọ́yàwó yín láti jọ́ tó ti ń fẹ́ yín tí mo ti ń wá bí wọ́n pè yín lórúkọ yìí èmi fúnra mi gò mọ̀ bóyá arówólò ń jẹ́ ó pè yín lórúkọ yìí tí wọ́n yín. kò sí ní tèmi ń ṣèyàn kò sí ní tèmi ń ṣèyàn wọn kà kún láyà àsìkò òdodo ọ̀rọ̀ ni aláta ni ẹjọ́ pé yóò forúkọ bàbá mi lé kọ̀dùn mi. ẹ̀gbọ́n ṣe rí àwọn méjèèjì wọn ò níbi lọ ìyàwó yín gan ìgbà ló tó máa lo gbèsè ayé wọn. ibi tó o ti ráwọn ọmọ aṣẹ́wó yìí dáwọn padà síbẹ̀ àṣẹ mi nù. dáàdì ṣáwà láṣẹ́wó. kò ní yé ọ ẹ má jẹ́ ń gbọ́ ọmọ lẹ́nu yín o gbogbo ìgbà tí mò ń gbà fún yín o ọ nídìí o ẹ tẹ̀yà yín lóyà dáa yóò fi bàbá yín hàn èmi ò bí àwọn ọmọ aṣẹ́wó ń tèmi. wọ́n bá lọ́rọ̀ wọ́n jẹ́ ń bá ọmọ ẹ̀ tó ní tó bá padà wọlé torí bí wọ́n bá fi padà wọlé nísìnyí wọ́n gbé olú ọmọ wọ́n gbé wọlé orí adé ọ̀gbọ̀dọ̀ sùtá lèmi àti ìyá rẹ̀ láti. mo bí adé lórí ẹni tó sùtá orí adé ọ̀gbọ̀dọ̀ ṣóyè tó lajẹ ojúlé ọmọ òṣìwò lẹ bá ẹwọ ẹ̀gbọ́n lẹni tó tọrọ fún yín o láàrin èmi àti ẹgbẹ́ kàbúrò nìyí ó ti yé bẹ́ẹ̀ mi ò dẹ wojú yín rí ṣé ọ̀rọ̀ tó wà níbi ìwojú yín mo lè wojú yín lórí ẹ o ẹ̀gbọ́n ok. mo ti bá wọ sọ tí wọ́n sọ jáde mo jẹ́ ń bá ọ ìwọ ọjọ́ mẹ́jọ ọ tẹ̀lé mi nísìnyí màálù 9 lára sọmọpọ ọmọkùnrin ni egun 9 lọ sí ní báyìí màálù 9 wọ lọ wà ní màálù fún mi lẹ́ni tí ó wà bí ọtí wà lọ. má jẹ́ ń bá ọ má jẹ́ ń bá wọ o. ṣe gbọ́n kan tí arówólò sọ ó ní ọmọ àlè lèmi bí fóun. ṣe fẹ́ gbó tọrọ ẹ farabalẹ̀ ṣó yín bẹ́ẹ̀ ṣe rí ẹ̀gbọ́n mi tó ń lọ yẹn báyìí ni máa ṣe tèmi kò lè yí padà lọ́rọ̀ ẹ o ọlọ́wọ́n bá ń gbọ́ mo kàn ń ṣàgídí lójú ẹ̀ ní kó má dàbí mi ní ó sọ̀rọ̀ àmọ́ ti wá délẹ̀ báyìí ṣó ti yín láàrin mi àti ìyẹn jọ nítorí ọlọ́run ẹ kún àwọn ọmọ yìí kọ́ wá gbé lọ́dọ̀ mi pẹ̀lẹ́ yìí ẹ̀ níṣó. bàbá ọkọ mi kò jọ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ pé kémi kó àwọn ọmọ mi àtẹ̀mí kájáde nílé láíláí mi ò lọ síbi kankan kárówólò dé kó wá pa mí kó dẹ̀ pa àwọn ọmọdé ó tẹ̀bi lọ́rùn. mi ò lọ sẹ́ bàbá ọkọ mi ẹ fi mí lẹ̀ ní ìlọ́bì kankan ẹ kó bínú kó wá pa wá kó fi ọwọ́ rẹ̀ kó fi pa ìyá àwọn ọmọ mi ó tẹ̀bi lọ́rùn bẹ́ẹ̀. ilé bàbá wọn ìbọn ọmọ lẹ́rù ara táwọn ẹnu sórí pé ní tilẹ̀ tọ́lọ́run bẹ́ẹ̀ yóò bá ní fi ọ̀tẹ̀ sí. wo ọmọ ìbígbà tó jẹ́ pé ṣe ni mo lanu lẹ̀ báyìí tí mo dẹ̀ pọ̀ tọ́jọ́ mi bí mo mu. bẹ́ẹ̀ ni ó jọ yín gan-an ni. a gbọ́dọ̀ jọ mi ṣé n ṣàṣírí mi fún ọ kó kúkú mọ̀ mi tán lálẹ́ ìgbàgbàta èmi ìgbọ́mọ àlè àìgbọ́mọ àlè ràn wá yàtí tó bá jọmọ àlè ni ńgbà tó ti ń rọbí lọ́ọ́ ti rí ṣòro bẹ́ẹ̀ mo sọ fún ọ àmọ́ torí pé mi mọ ṣẹ̀dá nǹkan mi ńlọ́jọ́ orí bó ṣe rí hùn. olóyè ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ẹ lọ wábì kan sùn sínú kẹ fẹmi àtọmọ yín láàyè kí ni ráyè àtẹǹsì. kí ni mo ṣe ẹsẹ̀ wo ni n bá ṣe. èmi tí mo ní ọmọ ọbọ ń bí pé kọ́ ọmọ ọgbọ́mọ rẹ bọ̀ nú yàrá mi tèmi yé mi o ó ní yàrá tó yẹ ọsùn torí ó ní yàrá tí mo ti lé olórí ibú ń kú o tí mo fi sí wọn àtàwọn ọmọ yàrá wọn náà ó tóbi bí eléyìí náà ni kò sí tí ń bẹ ń bí tí ó sì nú yàrá tiẹ̀ náà àmọ́ fẹ́ kí wọ́n mọ̀ ọ̀bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi èmi lè ọjọ́ sùn rè látọdún tá a ti fẹ́ ra wa mo kàn fẹ́ kí wọ́n mọ̀ pé ìwọ lọ bọ́mọ gidi fún mi káàjọ sùn kọ́mọ mi gbóòórùn ara mi kó sì gbóòórùn ara ní mo ṣe ní ẹ̀mọ́ ọ̀wọ̀ ń bí lónìí. ó yé mi ẹ mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ dé láti hospital ni mo máa ní láti àtẹ̀sọ ọmọ yín náà mo máa fẹ́ fún lọ́yàn ṣàwọn kankan ṣe mọ̀ tẹ́ bá dé wà ń bẹ̀rẹ̀ máa disturb mi ẹ jọ. ọmọ sí o kò mọ̀ dá kí obìnrin máa mọ ibi tí ọkùnrin bá kù sí láyé o ọmọ kí mo fẹ́ràn ọyàn lọ sí wò pé òkè wọ́n mọ̀ bá du ọyàn èmi sórí oṣù mẹ́fà àkọ́kọ́ wọ́n kọ̀ fún ọmọ ìkọ́ dámú ọyàn méjèèjì bó ṣe wù kó ṣe àmọ́ lẹ́yìn oṣù mẹ́fà èkejì àjọmọ́ ọmú kankan ni yóò mú kan mi náà mú kan ni mo fi ń dá ọ lójú ìjọ ọmọ mo yàn dáa fún. olóyè mo understand yín ẹ ti kókó fún wa láyé náà èmi náà fẹ́ relax ẹ jọ. ṣé n tọ́ fẹ́ nù n ó tẹ̀ ọ́ lọ́rùn torí pé o èso obìnrin bẹ́ẹ̀ lọ́dọ̀ mi. tó bá mọ orin tó ṣe é nù gbèsè ayé yà á sẹ́ látọ̀ nítorí tí mi wọn ọ̀bọ̀kùnrin rí ọkùnrin tó bí gbogbo tó bá yẹ kó gbọ́dọ̀ wọ́n fẹ́ torí rẹ wọ́n mọ tún sí mọ̀ ti panu léyìí mo léyìn jáde pẹ̀lú àwọn tọmọtọmọ ni mo kọ́ tọmọtọmọ ni ó tó ní tọ́ bí ni ntọ́ bá fẹ́ ni kí ló fẹ́ kí n jáde fún ọ́nù yàrá mi mo lọ sùn pálọ̀ mo fi dá olójú pálọ̀ ni wọ́n sùn ọmọ tó ṣẹlẹ̀ mo bàjẹ́ oorun mo mọ̀ hàn bó bá ti wá wò pé ìgbà tó yẹ kí n wá jí mi bá jago kan ìbá jago méjì wá jí mi wọ́n padà síbí. mo ti gbọ́ yín
ẹ pẹ̀lẹ́. má wàá sọ ọmọ kan mo máa ń tètè ń jẹun lára bí mo bàjẹ́ sí láyé mi ló ń jẹ kọ́ wá jí mi. olóyè mo ti bọ́ ẹ ti ṣe máa lọ náà kí ni àtẹ̀sọ ọmọ yín. ok mo rí dá olójú. mo ti gbọ́ ó dàárọ̀. oore tó ṣe mí yà sí kò sẹ́ tó ṣe mí rí kò sẹ́ tó lè ṣe mí rú ẹ̀ tí wọ́n èkú. ó dàárọ̀ ó dàárọ̀. àyànká máa ń wí àwọn èèyàn wọn ì máa ń mọ rírì tó lọ sí fún mi wọn ní wá sùn tí ó ní kí n máa lọ kí n máa lọ sùn kí n lọ sùn yàrá tèmi ọmọ sí o tábà yọwọ́ pé mo fẹ́ fi hàn sí pé ọkùnrin ló bí ọkùnrin mọ̀ sí wọn wá láti yọ ọjọ́ yìí ó yẹ kẹ́mi gan sùn tí nígbà tí mo ní àgbo tí mo kó lè jù mọ́ láàárọ̀ ọ̀la sọ̀rọ̀ pé ojú lásán mo fi dolóyè ṣe olóyè tí mo jẹ sọ̀rọ̀ pé inú àwọn èèyàn dùn sí mi mo ti mọ ọmọ tí mo fi ń bá àwọn èèyàn mi sí ẹgbẹ́ gbé ọ̀rá yìí ń tọ́dún náà mi ní pé ọkùnrin lọ bí ó ti tán orin tí mo fi ọ̀sẹ̀ mi láyé mi ò ti ṣe tàlélé ta ni ń pè mí dá yìí ẹ̀yìn èṣù lẹ́yìn ni ẹ̀lẹ́bi wọn ní gbé yóò ṣe wà lọ́la nu ẹ̀mẹ́gẹ́ ẹ̀. ẹ jẹ́ ń sùn ìdààmú tèmi gan pọ̀ jù látànà ẹ ń sùn látàárọ̀ sáàtì mọ̀ wá tí mò ń mójútó ọmọ tí jẹ́ ti ẹ̀gbá fóònù ebi pé ẹyin gan ọ̀nẹ́ pa mí ọmọ ọlọ́mọ ò lè pa bàbá ń bàbá ẹ ti gbóhùn ngbẹ ẹ bá pè mí tèmi gan ọgbọ èmi gan sùn sọ́tọ̀ pọ̀mọ́ tó sọ pé ò rí rè torí Ọlọ́run tóun sì dàrú mọ́ mi lójú sọ̀rọ̀ pé mo fẹ́ràn òun débi pé èèyàn ò gbọ́dọ̀ dàrú mọ́ mi lójú bó ṣe lè kó kéré mọ́ ọmọ kankan lójú mi mo rí ọmọ kan lọ́wọ́. olóyè ọmọ òsín bíbá ipá tí mo wá pè ní. n tà sọnù ìrànlọ́ ló ń ṣe ó ṣe wá má rí odindi ọmọlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tó fẹ́ dìde ìrànràn ni kò sí ní tí fi ń ṣèyàn sówárí ń tọ́ fàárì má jẹ́ ń parọ́ fún un ńjọ́ tó ti lébi kó ń yàrá tí mò ń sùn jẹ́jẹ́ tó jẹ́ pé pálọ̀ mò ń sùn wọ́n ti mọ̀ pé yóò lẹ́yìn wọ́n mọ̀ pé yóò lẹ́yìn ìrànràn ló ń ṣe bóyá ọmọ ṣé kí wọ́n máa sùn bí jẹ́jẹ́ kémi ìrẹ́jọ máa sùn wọ́n fi ń dá ọ lójú ọ̀sìn tí ó ṣẹlẹ̀ fódìdí oṣù mẹ́fà mọ́ yan dá gbogbo yan méjèèjì fọmọ òun àmọ́ lẹ́yìn oṣù mẹ́fà yóò mọ̀ tún èmi ọmọ òsìn ni. báyìí sí bá tí mo sáré wá pè yín wọn náà ní jẹ́ kó yé mi kódà mo ti gbogbo abẹ́bẹ́ ìdìbò yóò jábọ́ ni mo gbogbo everywhere kó sọ́mọ ń bẹ̀. odindi ọmọ lọ ń wá káàkiri nígbà tí èèyàn wá fóònù tí wọ́n fi ń pè ọ̀dà mo bẹ̀rẹ̀ sí ń sọ bí látòdì lọ torí ọmọ tèmi o yà sùn mo fi ń dán lójú ọ̀lẹ́ gbúrú rẹ̀ mọ́ láyé Jésù yìí dé. Jésù tọ́tọ̀ wọ́n bá ṣe sùn kó lè mọ̀ pé mo tí mò ń sọ bóò ni dúpẹ́ só ti sùn. ọkọ sẹ́ni tó ti sùn máa ń dáhùn bóun ti sùn ọlọ́ọ̀ tí sùn ọ̀sẹ̀ fẹ́ sùn ọtí sùn lọ ń dá mi lóhùn sẹ́ni tó bá ti sùn máa ń dáhùn ó yá fún un lọ́yọ̀ tó bá fún un ọ̀rọ̀ rẹ̀ bó ti fẹ́ ké èèyàn ọ̀ ń búrú bàbá rẹ̀ ó yá fún un lọ́yọ̀.
yìí ìlàjú jàre àbí wo lè ń sùn sí. ọmọ tàbí síbi ewu ìlàjú jàre. àrùlẹ̀dà. orí ìbáwò lè ṣe sọ̀rọ̀ báyìí ìbò mo gbárùn létí ibi tí báwo ṣe bí bíbáyìí náà ni mo tẹ̀sí láyà náà gbàtà fẹ́ sùn. mo kò jí sí náà ni mo ní pé kí n fún lọ́yàn èmi ò rí bẹ́ẹ̀ o. ewu ló yẹ jọ ẹ jẹ́ ká lọ wọnú compound ẹ jẹ́ ká lọ wọnú compound. lọ́mọdé béèyàn bá wo kéèyàn kú ònú kọ́mpáǹdì kó bọ́ sí títì kẹta yà á sí kò lè rí ibi fúnra mi mọ ibi tí iná ti ń jó mi wá èmi náà ń jó òkè ṣèwọ o ọmọbìnrin kí ni mo ṣe fún ọ ọmọ àlè lọ ń bí fún mi mo sì sọ pé wọn ò fọmọ àlè mọ wọn lé ọ pẹ̀lú àwọn ọmọ àlè ṣébi tó bá yọ sí mi rè èmi gan wọn jọ lójú dúpẹ́ ọmọ tó ṣe láàrin mi àní sùn ni o kódà kó jẹ́ aago 8 àárọ̀ yìí lọ́mọ yìí débè lájọsí. dàbí má sùn. mo ti bọ̀. sùn bó owó ló kẹ́ níwájú adájọ́ kí ló fẹ́ kí n ṣe èmi gan ti dú oògùn pẹ̀lú rẹ ojú mi padà wá gbowó àgọmọ ojú tèmi ti náà ní ẹsẹ̀ wọn lè sùn mọ́ sùn ojú wa lọ́mọ wọn ṣe dé bá sì dé ó ní tí wọ́n bá sọ mi ti dá báyìí ní ẹsẹ̀ bí ìgbà tí mo tún sùn láti jẹ rẹ ni mo là. Oṣù. ń gbò lọmọ ìdé tó dé yé mi pé ọmọ tẹ́mu ń retí ó ti dé. ṣé bá jọ wà ń bí ni inú yẹ kí n béèrè lọ́wọ́ ìpínpà wo ló dé. ṣé bí mo sọ fún ọ pé ọ̀gbọ́dọ̀ ọ̀sùn tọmọ yìí dé. ṣẹ́yìn náà sùn ni. ó ti yé ibi tí iná ti ń jó mi wá mọ̀ wọ́n mo ti mọ̀ báyìí ọ̀dẹ ọlọ láì sọ fún mi ọtún dé kó sinú bílẹ̀. ọtí wọn kú ọ̀rọ̀ mi àmọ́ bá létí tí n bá sọ pé n tó sọ yọ tẹ́ mi lọ́rùn irọ́ ọmọ pa fún ọ. ńgbà tó jẹ́ kí mọ̀kọ́ ọmọ kan àbí kú ni èmi gan sì mọ̀ pé àbíkú ọmọ kú kò ní òsè ní lọ́dà kùn gbà mẹ́. àròwọ lò mọ̀jáyé. tó bá jẹ́ pé bó o ṣe sọ fún mi nù lé lọ́mọ yìí ń ṣe èmèrè ni o èmèrè jáyé gàlégàlé kó wá gbọ́ wo Sùnbọ̀ kọ́ ló wà nídìí ọ̀rọ̀ ọmọ yìí o kọ́ ọmọ dájà lẹ́nu ilé rẹ̀ èmèrè pọ́nbélé. dákun ìṣe ni ọgbà mi gbogbo tó ń sọ fún mi nínú léwu pé Sùnbọ̀ mò ń pa gbogbo tó ń ṣẹlẹ̀ èmi ọgbà mo wọn fẹ́ bá ọ jiyàn torí pé ìwọ ráyè ọlọ́run jù mí lọ ni àmọ́ èmi mọ̀ pé ó ń bẹ́ndì ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ pé obìnrin gbogbo tó gbé fún mi dákun má jẹ́ kí wọ́n ṣe ọ̀ọ́ bíbí ọmọ kan sọ yìí mo sì fẹ́ sèkó ọmọ rẹ̀ káyé gbọ́kọ̀ lọ́wọ́ mọ̀. àròwọ ló mọ dálé ara rẹ rú èmèrè lọmọ ó sì ní tá a ṣe sí i kọ́ ọ máa dúpẹ́ lọ́wọ́ orí ìyá rẹ ni pé ìwọ àtìyàwó rẹ mọ̀ bí ó bá jẹ́ pé ìwọ tàbí ìyàwó rẹ ó ní tẹ́ ẹ jẹ tẹ́lẹ̀ ẹkùn ẹ bá ti mọ̀ ọmọ yìí ọba ti lọ tèfètèfè. inú mi dùn pọ̀ mọ̀ mi dáadáa orí mi. ọ̀rọ̀ rẹ yé mi. ọmọ yìí ò nìkan náà làró lé wọn sì jẹ́ nǹkan kan bó ṣe lè wò kéré mọ́ bó lọmọ yìí ò sè ní kó èmèrè àmọ́ kú èmi náà sọmọdé má jẹ́ kọ́mọ yìí kú. arówó lò ìwọ kọ́ yìí kò ní kú ó ní tá a ṣe sí wo tó bá tún ti pé yọ lọ èmi ò ti wálé yín yọ bọ́ bá ti lọ báyìí a ti ṣe ń tá a ṣe kó tó bá ti padà wá kò nílé lọ́mọ lójú àbátì. ohun tí mo fẹ́ ọ̀sán látàárọ̀ tí mo ti jókòó díẹ̀ nù lẹ́nu ohun tí mo fẹ́ gbọ́nu bóun ni ò ṣe ní lọ́mọ ń tèmi nílò nù. kọ̀yọ́ lọ. ń bò ló wà ṣe ń tá a ṣe ń wọ̀n sì fẹ́ ọpẹ́ mọ́ rárá bó ṣe lè wọ́n kéré mọ́ nísìn ń wọ̀n fẹ́ kó jọ̀la lọ ọwọ́ apẹ́jù ọ̀tún la. a lè ṣe lọ́la má ṣe lọ́la á ṣe lọ́tún la yóò ti tán tọmọ ìbáwá lọ lálẹ́ tí ọ̀padà wọ́n kọ́ tó fò ní ṣe lọ. ìyá ṣe lónìí. ìyá ṣe lónìí. ìyá ṣe lónìí gbà náà ọ̀rọ̀ rẹ yé mi. a ṣe lónìí. ọmọ pé wọn nìkan náà ni. wọn múra rẹ wá a sọ bí bá ti lọ bá sì ti lọ a ṣe tá a ṣe bó bá ti dé báyìí. ẹ jẹ́ kó ṣe báyìí kúkú mu tọ́wọ́ mú lẹ́ẹ̀kan kémi rẹ jọ máa lọ lé mi. wọ́n bọ̀ ni.
ọkàn mi ọ̀dọ̀ rẹ ló wà. ọkàn tèmi náà ọ̀dọ̀ rẹ ló wà. ọ̀tàn. ìbéèrè mi mọ sọ. Valeti. àjẹ́. ọmọ gbà ó gbọ́. àjẹ́. ìwọ náà mọ bẹ́ẹ̀ yìí tì. bàbá lẹ́nìkan èyí ilé bẹ́ẹ̀ nìkan ìwọ náà. ẹ mọ̀ bọ̀ ó ẹ mọ̀ wọlé bọ̀. Valeti kódà kò tí ì kiri. léèta ti ṣe gbogbo ẹ̀ bó ṣe yẹ ká ṣe yìí yóò wọlé wà ní sí. ọmọ òkùnkùn yóò rìn wọnú ilé mi táwa yìí. a ní fúnra ara rẹ̀ ni ó wọlé wá ibà àti ṣe bó ti yá ṣe ìwọ rẹ̀ èmi rè mọ̀ wò mí rówó lò mo ní yóò wọlé. Ngòwí. Ngòwí. Ó nu káàbọ̀. Ọjọ́ mọ̀sá. Ọmọ rẹ nu. Ngòwí pé yóò wọlé. ọmọ mi ọmọ ọjọ́ mẹ́fà ń lọmọ mi dákun Valeti. Ìṣọ́ ọmọ ọjọ́ mẹ́fà. Ọmọ ọgbọ̀n ọdún ni. Ọmọ ọgbọ̀n ọ̀gá ni nínú ẹgbẹ́ wọn lọ́wọ́. Ọmọ ọgbọ̀n ọdún ni. Ọmọ ọjọ́ mẹ́fà ló ń pè nínú ilé ni àmọ́ nínú ẹgbẹ́ wọn lọ́wọ́ ọgbọ̀n ọdún ni. Ọmọ rẹ nu. dákun Valeti lémi rẹ ọdún wa ti pẹ́ tà àtijọ́ ń bọ̀ mo wá fẹ́ kó jẹ́ kọ́rọ̀ kó jáwó lẹ́nu. kó lẹ́nu awó wò. ẹ̀wọ́ mi sì ní tọ́ba kan ti kàn mí. ọ̀ ṣe dáadáa ká ló mọlé tó yà ni àbámọ̀ kí gbogbo bọ́ ṣe ń lọ lóru tó ń dé nífẹ̀ẹ́ rẹ̀ ń kọ́lé tó yùn ń tó lọ́wọ́ bàbá pè lọ́wọ́ mi kì í ṣe ọ̀ ṣe dáadáa ọ̀ sì kẹ́mi àtìyá rẹ̀ lọ́kọ̀ sókè táwọn yọ wá pé ẹni tó lọ́wọ́ fi ṣe gàrí tíra wa ní ẹ̀sìn tó wá yọ wá nù rẹ̀ ọ̀ ṣe dáadáa o àwọn ọ̀fẹ́ jẹ́ ọ lọ sùn ọgbọ́dọ̀ lọ sùn ọ̀rọ̀ tí mo sọ ọlọ́kàlà ọ̀kàrẹ̀ jàre àwọ̀ àwọn ọlọ́pàá ń padà sáyé rẹ̀ ń fọwọ́ balẹ̀ Valeti ń bẹ bí ní ọyọ tó gbogbo ẹ̀ ọ̀kàrẹ̀ Valeti. kẹ́ ẹ̀ mọ palẹ̀ mọ́ kó wọn lóko wọ́n ṣe wà ń kọ́lé lọ́ọ̀bì kankan mọ́. àwa ti ṣe sẹ́dí bẹ̀ ní kò gbọ́dọ̀ fóònù lẹ́yìn mọ́ kò fóò lákàtà yín mọ́ pé èèyàn ń jí àrímọ́ rẹ̀ sí yùn mọ́ ó ti dọ̀nù. níta àgbẹ̀ náà ẹ máa ẹ lọ́sùn. ọ̀sẹ̀ ìwé má jẹ́ ọmọ tó sì ń dágbádá sí bó ṣe wà ọmọ ọjọ́ méje dágbádá. arúgbó àṣìṣe ti wà o. àṣìṣe kí ni. wàláì àṣìṣe ti wà. ta ló ṣàṣìṣe. ó yẹ ká kọ́kọ́ jẹ́ ọ̀dọ́mọdé padà ká tó fi kíní gbà láyà. mo sì yí sọ ọmọ Valeti ṣáájú mi ni Valeti látọdún tí mo ti mọ̀ ọ́ ṣètì rí dákun ọmọ ọgbọ̀n ọdún lọ pé arákùnrin bàbá tí wọ́n sùn lẹ́yìn àmọ́ bó ni wọ́n ṣe wá jẹ́ ọmọ ọjọ́ mẹ́fà ń lè mí síbi wọ́n ṣe kò mọ́ lọ́túnla yà á ṣe mọ́ ti ra màálù wọ́n ti pélé tí ọkọ rí ṣé ọmọ tí wọ́n rọ̀ pé wọ́n sọ ọmọ olórúkọ rí lọ́túnla. ìjọba ọbẹ̀ ṣàánú mi ibi mo fẹ́ gbé wọ. ilé ìta tí wàá fi gbà láyà yìí yóò ṣe wà nù. ẹ̀wọ̀n ọmọ Valeti máa ń sọ ẹbí ìjọbi Valeti ẹbí ìjọbi tí wọ́n fẹ́ ọmọ lọ́tọ̀. palẹ̀ mọ́ ọ̀gọ́ mọ́. níwọ̀n àti kárí Valeti Valeti. bàbá. mo máa ṣàṣì kí n máa pè Valeti ọmọ tẹ̀mí lọ́rùn o. sọmọ ọjọ́ mẹ́fà ní sẹ́jú pẹ́pẹ́ ẹ̀yìn dúpẹ́ wà wá ọmọ tásì kí ló dùn ó gbà fún wa. ọ̀rọ̀ tí ní bó ṣe rí yìí ọ̀rọ̀ yìí èmi rẹ nìkan lọ́jọ́ kù sí lọ́wọ́ lẹ́yìn elédùn àtúnṣe kẹta wà ní ìsìn èmi wà fẹ́ ọkọ mi wọ́n fi gbé wa àti ọmọ tó bí tó gbé wálé mi wọ́n fi gbé wọn lọ lé yín lẹ́yìn ìkọ́ mọ́ wọ́n mọ bí wọ́n ṣe dá ẹ padà. olóye àbí mi gbọ́ kọ́tẹ́ sọ̀rọ̀ náà ẹ fi ọkọ yín gbé mi àti dáàdì lọ sí wa ọlọ́run ní jẹ́ iṣẹ́ yìí ti pẹ̀pẹ́ pé ọmọ yín ni àkọ́bí yín rẹ̀ àrólé ni ilé yín ló dẹ̀ máa gbé àti nípa olóye èmi travel àrọ̀là ó dẹ̀ di ẹ̀yìn lẹ́mìí kí tó padà wá ètò ìjọba lọ. mọ́sì mi gbọ́ ò dúpẹ́ sórí gbogbo ohun tó sọ yìí náà lọ́nà àbáyọ lọ́ní kìíní àti kejì sórí ọ̀gbọ́n láàrin wájú Adépọ̀jù ni olórin tá a kó fún onírú ayé ó ṣèṣì ńgbà mọ̀ sọ́kọ́ pé àrólé mi lọ́mọ yìí ìgbà orí mi ọ̀pẹ ni ní ìsìn mo ti ní tó gbé wá sọ wá rí pé ọ padà wà ní ìjọ kìíní ọ máa gbé lọ bí tó fẹ́ tíráfù lọ́hùn ọ gbé lọ ni. olóye ṣe bí ẹ sọ pé àwọn ọmọ tẹbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ àlè ni wọn eléyìí gangan lọmọ ọkọ ọmọ yín ni ní kẹgbẹ nǹkan yín. àlewọ mi àwọn lẹ́ni. lọ́wọ́ wa ẹ̀ Valeti Valeti.
Arówó ló ṣe wá pa gbogbo fóònù ẹ̀ báyìí. Ìkẹta lélẹ̀ báyìí. Kí ni láǹfóònù yẹn o? 01776 àbí 767 776 776 776 32. Àbẹ̀bọ̀ ṣé tí ń bọ́ ọmọ yìí ni? Báwo? Báwo ni ìyá ọmọ ńkọ́? Wọ́n ń bẹ nínú títí rúùmù lókè. Ọmọ tó bá mi sọ fún nísìn ní mo ní kó pa gbogbo fóònù rẹ̀ kó má pe ẹnikẹ́ni mọ́ sí pé ṣebí òwò ti bá mi pa àwọn fóònù tó. Mo ti pa àwọn méjèèjì rí. Ní mo ní èní àtọ̀lá àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tí kò mọ òun fi kọjá ó ti yé ọ ìjọba àwọn ọ̀rẹ́ rẹ̀ kan bọ́ẹ̀ ní ẹni tó bá sì pé kó sọ fún wọn pé mo sì lé kọ́mọ̀ ti ẹ̀tọ́ lẹ́ẹ̀dẹ́ bí kí wọ́n béèrè pé ń bolo wà ilẹ̀kùn táyì gan mo fi àgàdo àgbẹ̀dọ̀ sí láti ta àti tiwájú àtẹ̀yìn débi kí wọ́n ní mọ̀ pé ní kankan wà ní ó ti yé ọ kò sẹ́ni tí ọjà lé inú wa di alẹ́ ọ̀la sáàárọ̀ ọ̀túnla. Ní pè yìí. Má gbé ẹgbẹ́ níjà rí. Wọ́n ti ẹ̀gbẹ́ bí ẹni tó mi lé ìsìnkú ẹnìkan jágútẹ́ kan ní ọkọ̀ fún ọlọ́tì ẹ̀. Hello. Arówó lò ó. Kí ló dé tó pa gbogbo fóònù ẹ? Wọ́dà mo lè àti rí nọ́mbà yìí. Wọ́n mọ̀ pé ẹni lọ́wọ́. Wọ́n fẹ́ já màálù, wọn ò jẹ́ kó já màálù lẹ̀. Gbogbo fóònù ẹ ló pa. Ìwọ̀nba láǹfọ̀n tí mo mọ̀ lèmi fi ní ọkọ̀ tó láti bẹ́ẹ̀ sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣáàṣì kó mọ́mọ́ ni. Ẹ ṣé ó ti ẹ̀dá pé ṣe rí àwọn onímàálù tẹ sọ̀rọ̀ ẹ bá ń sọ fún wọn ẹni wọn sì kó mọ́mọ́. Àmọ́ torí pé bóyá wọ́n lè ti ná owó kì í ṣe pé bóyá mo fẹ́ gbowó padà lọ́wọ́ wọn kí wọ́n sì tọ́jú màálù wọn wá nǹkan míì ìnáwó míì wà tí wọ́n ṣe ó ti yé yín tá a ṣẹ̀ṣẹ̀ wàá gba màálù kí wọ́n gbó dání. Tom kí ló dé kí bátìrì mi kọ̀. Fóònù tó dùn sí ní switch off. Kí ló wá ń ṣẹlẹ̀ báyìí? Ibi wọn fẹ́ já màálù sí wọn ò jẹ́ kó já màálù lẹ̀. Gbogbo ayé pé fóònù ẹ̀ switch off ni. Mo tún lọ́pọ̀ tó láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń sìn òun bá mi sọ̀rọ̀ lọ́pọ̀ dẹ̀ kọ́ọ̀tù dẹ̀ pa gbogbo ẹ̀. Kí ló dé báyìí? Bámi dẹ́kun palẹ̀mọ́. Ìpalẹ̀mọ́ kẹ́ni. Ìkọ́mọjáde mi náà ni. Ìkómọ rẹ̀. Sọmọ tó bí àbúrò gangan ni. Yẹ fẹ́ kó èmi jáde gangan lọ́mọ tuntun yẹ fẹ́ kó jáde. Mo lọ ń jáde lọ ọjọ́ náà dúró lé ṣé bẹ́ẹ̀ dúró lọ ṣé kábà tiẹ̀ sọ ṣé kò yẹ kó ti yé o etí ń dùn ọ ni àbẹ́lẹ̀ tó ń dùn ọ lọ́kọ́ sí nígbà gbogbo tí mò ń bá ọmọ tó wá nísìn àti tí mò ń bá bọ̀dà sọ lórí fóònù lónà báwọn lọ́fà bá dé sọ́mọ káwọn aláàfà wọ́n ní kí wọ́n gbọ́mọ wa dáhùn sẹ́rùwẹ̀ ìlàsọ pé kọjá dé sọ́mọ ọjọ́ mẹ́jọ ni wọ́n. Ẹ ní ìṣòro rárá Ọlọ́run kẹ́yìn gangan ni ẹ kàn pé ọmọ tuntun máa bọ̀ wọn aláfa ti dé wọn adé jáde wọn kàn bá mi sọ lẹ́nu pé kó o make sure kó o fa dé o má dé fa. Ẹ dákun láti ọjọ́ tí ìwọ ti ń gbọ́ pẹ̀lú ehun ọ̀tí ẹ̀mú ǹjọ́ gbọ́ pé irú ẹ̀sẹ̀ lè rí ilẹ̀ Yorùbá. Irú yìí kì í ṣe sìn Ọlọ́run kẹ́yìn ẹ̀yin kòkò mọ́ ni ẹjọ́ ṣé nísìn ọ̀rọ̀ yìí ti kúrò pé máa ṣe yín o máa ṣe kinní kan ọmọ ń ṣùmí yín o ọmọ ń ṣe kinní kan mo ń yàgbẹ́ kátọ́jú ọmọ yìí o ẹgbẹ́ mi lọ síbi tó irú lóko léṣe léṣe yìí Ọlọ́run ti kẹ́yìn tán ni mo ti dá dúró ẹ ti bímọ ẹ ti lálàáfíà. Ìṣe ni mo rò pé tí mò ń sọ yẹ kó yé o sórí bí wọn ò bá bọ́ bá wò pé kò sẹ́ni tó kúkú mọ̀ wọ́n èmi lolóyè láàrin gbogbo ayé mọ̀ mi kọ́ sẹ́lẹ̀ rí náà Yorùbá wọn mọjọ́ orí mi gbogbo àwọn oyè tí mo sì jẹ́ yìí wọ́n fún mi ní oyè tí mo tó yẹ kí n jẹ ni wọ́n fi ń lọ mí ni pé wọ́n gbà mọ́ sí ìwọlọ́wọ́ àbórúkọ mi jẹ́ kí n bí mo ń jọ kan kọ́mọdé tó yìí bí mo ṣe ń wọ yìí ọ̀ọ́dínlógún ọdún ìwọ ni wọ́n wà pé wo dákun èmi ò kó nǹkan kan tí wọ́n kó nǹkan kan. máa tẹ̀jú ọyìn lójú kó wá di ọ̀la kílẹ̀ kan sùn kẹ́ má ṣe kó mọ́ mi oògùn èsì má sún lẹ́yìn láyé náà àti yá mi. ṣé ó pa wá ni. ẹ̀sìn kò lè ṣe o ẹ̀sìn kò lè ṣe láti yanjú yẹn ìnà mi lẹ́ni tìǹ. tèmi rè pé ẹ̀ la pè yà mí wá mo fẹ́ mọ mú. mo rò bára rẹ yá sẹ́rù rẹ lọ́ọ́ sí ẹnu dé aya tèmi lọ́mú láàárẹ̀ òde sẹ́yìn aya mi tó yẹ pé nípa fẹ́ mọ̀ gan orí ọmú báyìí mọ̀ tó mi tọ́ ọwọ́ wà fún báyìí kiri báyìí ni irú ẹ̀ wọ́n wà sẹ́nu dé wá sọ́jà wì sọ́ọ̀lì rẹ̀ gbéṣẹ́ ọ̀hún sẹ́nu dé wọ́ ọtí ń fẹ́ mọ̀ gbé ara rẹ̀ kọjá mọ́sálásí bí bá ṣe sọmọ bọ̀ ṣe kò sí tí wọ́n lè ṣe wí. ó yẹ kí n máa fífi ilé kankan mo fífi ìfìlì wọn yín ni o máa bínú tán n bá bínú mo lè pè kí lè parẹ́ mọ́ gbogbo yín o n kò fẹ́ bínú o
ó ti yé yín ẹ má ẹ̀kọ́ ládàgbò. ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba bàbá wa nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba bàbá wa nù jẹ́. ẹgbẹ́ ọlọ́run tóbi ẹgbẹ́ tóbi lẹ́ẹ̀kan. lẹ́yìn tá a ti ṣe akídùn ní ká ẹ̀. bẹ́ẹ̀ni asopọ̀. lẹ́yìn tó ṣe pàtàkì láàrin ọkọ àtìyàwó. bẹ́ẹ̀ni. a ti gbowó ọpẹ́. ọ̀pọ̀ lọ́lọ́run ṣoore fún. bẹ́ẹ̀ni àfà. tí ò ní lè dúpẹ́. bẹ́ẹ̀ni o. ṣùgbọ́n bàbá ọmọ yìí. wọ́n sanwó ọpẹ́. wọ́n san. ọlọ́run tó fi owó ọpẹ́ rọ̀ yín lọ́rùn ọlọ́run máa bòrè náà jẹ. níbi táwa dé yìí. orúkọ ọmọ jáde ló kù. orúkọ ọmọ ló kù báyìí. ṣùgbọ́n ká tó ìyá àbúrò ẹkún ayọ̀ ní wàláì. àbá n tí mo ní ẹ wá ṣe ní ẹsẹ ní kíákíá ẹ má wo ojú ìyá ọmọ ẹkún ayọ̀ náà ní sùn. ìyá ọmọ ǹjẹ́ bàbá ọmọ ń kírun. ẹ jọ ẹ má ẹ jẹ́ kó sọ ní ìṣẹ́jú kan àfẹ́fẹ́ bí bàbá ọmọ ṣe fẹ́ náà là ń ṣe. wọ́n ní sàn kírun. ẹgbẹ́ náà tóbi. bàbá àbúrò pápá àpàlà fẹ́ ṣe wọ́n kírun. lẹ́ni tí mo fẹ́ mọ́sálásí ìjímọ̀ níbi tó ti ń sàtàlà. ibi tá a wá bá dé yìí. bàbá dé yìí. agbórúkọ ọmọ jáde. ó ní tọ́sẹ̀lẹ̀ táwọn afárá ti ń bá mi sọmọ lóko fi ní àwọn òde wá sọwọ́ ọmọ ìlú kan wèrè ara yín gbà mọ́ wá bá yín bí tá a ti ń yọ ọmọ òun kó mi wá ẹ bèrè lọ́wọ́ mi pé ṣé nǹkan kan ló ṣẹlẹ̀ olórí ibú yín 200,000 mo sọ pé wọ́n fún yín tẹ́tí yín fi nà tẹ́ fi ń bọ́ ẹ bèrè ń tọ́sẹ̀lẹ̀ ọ̀n lẹ́tì báyìí ẹ má bàa ń jiyàn ẹjọ́ rí yàn pé àmọ́ wọ́n tún gbé yín ní wọ́n bẹ 50,000 sí. àmọ́ sẹ́sì bẹ́ẹ̀ náà àkúrò rẹ̀ mú náà. kò ní dáa fún ọ dáadáa olórí ibú níwọ̀n tí wọ́n fàrùn rẹ̀. adébọ̀wọ́ pè lọ́mọ wá ń jẹ́ o. 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 àwọn tó ní àwa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ọlọ́run àyàfà rè. alàgbà ẹ jókòó báyìí bí ètò sọmọlórúkọ ṣe ń fẹ́ dé lálàgbà yìí wọlé eléyìí túmọ̀ sí pé ọmọ tá a sọ ìwúlò alùbáríkà àdúrà ti gbà nù ṣé ẹ wá ríbi tẹ́ ẹ ti bá wà yìí a ti ṣe nìkan ẹ̀ lórí jù a ti gbowó ọpẹ́ owó ògbórúkọ ọmọ jáde àti owó ọpẹ́ ẹ sábà wà mú. ṣé ẹ rí gbogbo ohun tí ẹ ti ṣe yẹn kò sí ní tó ṣẹ̀yìn mi ìyí tó kàn mí gbọ̀ngbọ̀n òun ni mo torí ẹ̀ wá níbi olórúkọ dé ẹ sáré yanjú ẹ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alhamdulilayi inú wọn dùn wọn ò lè pamọ́ra àti ní oore tó bá wọlé àti tó bá bá ń lẹ̀ kọ́lọ̀ má fi kọ́ gbà kan. ẹ̀gbọ́n ọmọ tá à ń kó lọ́wọ́ yìí àwọn làwọn wọlé. ẹ̀gbọ́n ọmọ tuntun kọ́ o èmi la láyọ̀ ọjọ́ òní tó fẹ́ sọ lórúkọ ẹ sọ mí lórúkọ. àfà sẹ́rí tó sọ kì í ṣe pọ́ ní tìta o ìgbó náà bàjá bó ṣe lè nǹkan kéré mọ́ nítorí yín fẹ́ rí lọ́rí gbogbo mọ̀ yín sọ báyìí fún yín pé kẹ́ẹ̀ yára kẹ́ẹ̀ sọ tẹ́sọ kẹ́ẹ̀ mọ́ lọ tẹ́ fi yarí kọ̀ làágùn jìnnà ọmọ tẹ́ wá sọ lórúkọ. tó bá dé bẹ́ẹ̀ níbi tí ọ̀rọ̀ dé yìí ẹ forí di àwa àfa àfẹ́ ṣe gáfárà. àfa ẹ má ṣe gáfárà bẹ́ẹ̀ bá ṣe gáfárà ẹ̀ ń ṣe gáfárà sí lọ́wọ́ ni o. wọ́n lé ilé kọ́ bọ̀ èyí máa kọ́ nípa mọ́tò ti bírèkì ẹ̀já ẹ̀yìn ni ní títí bẹ̀rẹ̀ náà ṣẹ́ẹ̀rí ẹ̀yìn ni àgbà máa sáré padà. níbi tó wá dé dóyè. abudu. afa ẹ má sọ abudu o ọlọ́run àṣeyìn lábùdù àṣeyìn lábùdù. orúkọ tó ń wù mí orúkọ mẹ́ta ló ń wù mí. nínú kẹsàn-án mi ní ìmàdò tàbí ìjímèrè. ọ̀bọ̀dọ̀ tún lọ. ẹ sọ kùkùté ń gbà yẹn. ọlọ́gbọ̀. ìmàdò lásán mọ́ wa ìmàdò lásán mọ́ wa ọlọ́run bá wa dọ̀mọ̀ náà sí i. Bábílé. dádì mi ẹ dá lọ́wọ́ dádì mi ẹ má gbọ́wọ́ dádì mi.
dáàdi mi kì í fẹ́ bínú àbínú. nígbà tó rí pé mo múra mo fẹ́ jáde tọ́ọ̀sì kí kọ́kọ́rọ́ ọkọ̀ mi mọ́lẹ̀ pé ọkọ̀ tèmi ò gbé jáde ọ̀sì kì mọ́lẹ̀ ọwọ́ ń sáré bọ̀ kí ló dé. bàmí bẹ́ẹ̀ ṣe ń ṣe báyìí pàápàá ẹ ti mọ̀ pé ìgbà yìí mo máa fọ mọ́tò ìyẹn ìnọ́sẹ̀ sórí tébù ẹ ti mọ̀ pé òde mo fẹ́ gbé jáde mo ṣe wá fọ ṣé máa fọ mọ́tò tó lẹ́yìn fẹ́ gbé jáde ni. ìmọ̀dò sọ gbádùn ṣé wọn gbọ́dọ̀ bẹ̀ wọ́n sábẹ́ kọ́ ọba mi fọ ọkọ̀ lórí ọkọ̀ mi èmi mọ́ ní nǹkan mi bó bá sì ṣe wù mí mọ́ sílé eléyìí tó wù mí gbé jáde rè mí mọ́ lọ́kọ̀ mi sọ ti gbọ́. ó yá bá mi gbé bá mi kọ́kọ́rọ́ wọ́n ṣe pé fún ọ. èmi á máa fọ mọ́tò yẹn má gbé jáde ẹjọ́ torí tó n kò lè fọ mọ́tò yẹn èmi fẹ́ gbé mọ́tò yìí jáde lẹ́nìí ó lè dọ̀la kẹ́yìn gbé jáde. bí n bá gbọ́ ọ dáadáa ìyóò ni pé bí mo ṣe ní kọ́ wá fọ ọkọ̀ yìí tó bá mi fọ ìgbàgbọ́ rẹ ni pé ìwọ ló fẹ́ gbé jáde. ẹ ṣé wọ́n lọ́ máa pàṣẹ fún mi lórí nǹkan mi. ẹ má sọ bá mọ nǹkan yín dà nǹkan tẹ́mi lé léyìí sẹ́ni mọ́tò yìí ìyìn máa kúrò lọ́rùn mo ti bọ́ lọ sọ pé bí mo ṣe ń lọ yìí o ẹ̀jẹ̀ kí mọ́tò tẹ̀lé mi o ẹ̀kú tẹ̀lé mi o ẹ̀jọ̀ ẹ̀tì la mọ́tò ìkẹ́mi dáyé. bẹ́ẹ̀ lọ́gọ̀ tó ní ìmàdò torí ọlọ́run ẹ̀ta ló wá fi gbogbo àwọn àgọ́ ìjọ ìdákùnsẹ́ ńgbà tí ìyá rẹ̀ ó bí ọ di ọkọ̀ ìmọ̀wó òsàn àbọ̀ ìyá rẹ̀ lóòótọ́ ló jẹ́ pé lẹ́yìn ìgbà tí mo bí ọ ni mo rà mọ́ fi ṣe ìkómọ rẹ ni àmọ́ èmi mọ ní nǹkan mi èmi mọ ra nǹkan mi bọ́ bá lọ́ọ́ sọ mí lẹ́nu èmi gan mo gbà láti sọ̀rọ̀ àmì gbọ̀ bá mi kọ́kọ́. ẹ má ṣe ṣe abiagba o abiamọ rẹ kẹ jẹ o ẹ má ṣe ṣe abiagba o. ìgbà ọkọ̀ mi olórí ikú ìyàtọ̀ lọ́ọ́ bí ẹ ńlọtọ́sẹ̀ sínú ilé tó ṣe bẹ́ẹ̀ ni pé òun pọ̀ tí mò ń tọ́ fún ọ tó ní kémi jẹ́ ọgbẹ́ ọkọ̀ jáde. kí a máa dá sọ̀rọ̀ gbàlagbà méjì náà lè dá sí i dájú mi ẹ̀ la gbé mọ́tò ìtọ́sí ní kéde. ìyá rẹ ni ọmọdé àbí oníyà rẹ lọ́mọdé. mọ́mú ẹ lè mú ẹ lè mú ẹ lè mú. ló bá mi ṣiṣẹ́ ọkọ̀ mi orí ẹ̀ rẹ bú ó yà kúrò wọ́n fi mọ́tò ìgbà bí n bá wọ náà wọ́n fi mọ́tò tẹ̀lẹ̀ bọ́ọ̀ bá wo ṣe kínní lọ́ọ́ tó léyìn bọ̀ ọ̀ sì gbọ́dọ̀ fọ́ ọkọ̀ mi sọ́gbọ́n wọ́n mú òsì jẹ́ kẹ́kọ̀ọ́. bí mo ṣe wà látẹ̀lá ní fóònù tí mo fi lè rí ẹ ká sọ pé àlá ni mo ńlá ni ọmọ òun fẹ́ jọ bẹ́ẹ̀ fóònù tí mo filẹ̀ lálẹ́ àná tí mo fi bínú pa pé wọn ò fẹ́ kẹ́ni tó ń pè mí ó tó mi pé bí mo fi sínú ló wà lẹ́gbẹ̀ẹ́ mi bí mo sì ṣe sùn náà mo bára mi ẹ̀dú ìlú aláwo ọmọláyé. lọ́mọ ọjọ́ kẹrin mo bá ẹ sọ̀rọ̀ pátápátá báwo mo sì ní wá orí rẹ sì gbé sá ọ̀rọ̀ alábàtàbàtà bá mọ ọ̀rọ̀ fún mi lọ wá ní gẹ́gẹ́ bí ọmọ ọ̀rọ̀ fún ìyàwó rẹ. mo lè ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ fani tí ẹni tí mo pe ìyàwó mi tí mo pe ọwọ́ náà mọ̀ pàyé mi ni lẹ́yìn òkun ẹni tó lè bárò lé fún yóò yẹ kéèyàn pọ́nlé kéèyàn sì gbèdè. ayé tí ó pa ọ́ nù ìwọ ọmọ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ lójú àlá yàtọ̀ sí pé ó dàgbà lójijì gbogbo ẹ̀ ní ọ̀sẹ̀ pípa tó pa òun yọ ọ̀pọ̀ ọ lójú ayé ńgbà tí ìsọmọ rẹ wo ọmọ tí wàá wà ń wo ibi tí wọ́n ti ṣẹ̀dá rẹ̀ wá bàbá tó bí nílé wọn lọ́hùn olóòṣà tí wọ́n bọ bí wọn ò bá lọ ṣètùtù fọmọ yìí kí wọ́n bọ òòṣà wọn gbogbo létọ́mọ ìbáwọ̀ ni wọ́n ti mọ òkú o bí wọ́n gbé kú òǹbì tẹ́yìn bá kú tán wọ́n gbé lọ bùnmí wọ́n tún kú mẹ́. alẹ́ tí ọ̀rọ̀ ń sùn mí lójú bí mo láàlà mo sì yọ lójú ìyàwó àtọmọ mi ẹ sọ mọ pé ọmọbìnrin ayé mi ni lọ́mọ tó bí àròlé fún mi ní mo ṣe ní kọ́ sọ lójú àmọ́ bí n bá gbọ́ dáadáa ń jẹ́ kí n mọ̀ pé ọmọ tó gbé wà kì í sọmọ mi. ọmọ yìí sọmọ rẹ. ọba sọ̀rọ̀ òní ọ̀pọ̀ òní ọ̀pọ̀. wọ́n sì pa mí lójú àlámọ́jọ lọ́mọ àlè tí ì sọ. wọn gbọ́dọ̀ sọ pé nítorí ọ̀sọ́ lẹ́nu wọ́n jọ lójú mi. ó ṣe jẹ́mi ọkọ̀ tọ́gbọ́ tó jọ wọ́n ní. kí n sí lójú rẹ̀ kọ́ ojú mi kọ́ mi ó ti ṣe kí ní sí ọ́. mọ́ lọ jẹ́ mọ́ pàtó rẹ̀. ó ṣe jẹ́jẹ́ o. mọ́gbà mi mọ́kọ yìí mọ́gbà mi mọ́ rárá bọ́ọ̀mù ni wọ́n ṣe gírígírí wọ́n kọ́ lọ́ọ́ sọ lẹ́nu òfin nǹkan tọ́ sí ọ ti ṣe fún jù. olówó kò ṣẹ́yìn gangan káfètè ìwọ̀fàbò adéwàfọ́dún ẹ̀là ìmọ̀ abáyàwó bàbá rẹ̀ ṣe pọ̀ ọdún ẹ̀là ní kò ṣeun ọmọ mélòó lẹ̀dù bí tọ́mọ alẹ́ kan sọnù
ọdún ẹ̀là ní kò ṣeun Arówólò olúwo àlátọ̀ láhùn bí ó ti ṣe gan-an nù bẹ́ẹ̀ ni ìdí àti túmọ̀ ni wípé ọmọ tí fá ń sọ yìí ọmọ tí fá ń sọ níbí yìí ọmọ àlè ni kìí tún ṣọmọ àlè lásán àǹjọ̀nú ọmọ ni. olùwò pọ́n tí mo sọ gbọ́ bí mo ṣe rọ àlàyé fún ọ alọ́ sàmì pa lójú àlá ni. àní bọ́ọ̀ bá múra bí ó ti rí gan-an òun ló ti láhùn. ẹ gbà mí wọ́n jà láburú kó sọmọ́ la gbà mí. wá wò ó ifá ní àwọn ọmọ tó ọ lé sọnù àwọn ọmọbìnrin méjì tó ọ lé kúrò nílé ọ̀kan nu wọn yóò lówó yóò lówó láyé wọn ò gbọ́ lọ́run bẹ́ẹ̀ ni torí àwọn ọmọ rẹ̀ gan-an nù kó o sì tètè mọ̀ bọ́ ti gba àwọn ọmọ òun padà wọlé bọ́ọ̀ bá fi gba àwọn ọmọ òun padà tí wọ́n lówó wọn ò ní tọ́jú rẹ̀ ń gbẹ̀yìn. kékeré tiẹ̀ ni bóyá wọn ò tọ́jú mi àbí wọn ò ní tọ́jú mi tó ṣe kókó ni pé àwọn ọmọ mi tó wọ́n jọ mọ̀ mi àkàtà mi ló yẹ kí wọ́n wà kó tó di pé wọ́n dàgbà wọ́n sọ pé àwọn ń lọ ilé ọkọ àmọ́ iṣẹ́ pọ̀ níwájú mi bí má sì dé nísìn mo bẹ̀rẹ̀ sí lélẹ̀ eléyìí kékeré ni mo mọ àwọn tí mo lè pè débi pé wọ́n lọ bá ń bẹ ìyàwó mi yóò padà sílé pẹ̀lú àwọn ọmọ mi kékeré àmọ́ tẹ́lẹ̀ tó pè lọ́mọ àlẹ́ òun àti ìyá rẹ̀ láti jọ ń sùn lájọ ń jí kí lọ́nà àbáyọ kí ni mo fẹ́ ṣe mọ́jọ́ pa mí dànù. pé ìyá rẹ̀ kọ́ ọ sọ fún un pé nbí ọba ti gbé ọmọ wá o kó dá ọmọ padà fọlọ́mọ. bọ́bá wa yarí pé èmi lòun bí fún kọ́ èmi mo lóyún èmi lòun bí kí ni mo wá fẹ́ ṣe. yọ yarí bí òjò bá káni mọ́dò tó káni mọ́lẹ̀ pa alátìṣe ní màtìṣe ara ẹ̀ ọkùnrin ni ọ́ kọ́ ọ má jẹ́ kí ohun burúkú ṣe mọ́ ọ la. ọ̀rọ̀ lọ sọ ọ̀rọ̀ ńlá sì ló sọ lóòótọ́ gbọ́ mi o ìgbésẹ̀ tí wọ́n gbèrè kí n jẹ́ ọgbọ́n nísìn wọn fẹ́ ra àwọn méjèèjì àti ìyá àtọmọ mo kọ̀ wọ́n láyé mo sì kọ̀ wọ́n lọ́rùn àmọ́ bí wọ́n bá wá yarí o torí mo mọ lórí bu ìyàwó mi ó lè yarí pé kíní kan ṣẹlẹ̀ kó bá mi wáṣẹ́ tí wọ́n bù sí wọn lẹ́sẹ̀ tí wọ́n rìn lọ́tọ̀ kan wọn ò fi ní kí wọ́n lè bù sí wọn lẹ́sẹ̀ bó sì jẹ́ pé bọ́ ọ bá sì nílò nǹkan kan nínú ẹ̀yà ara wọn lè mú wá kí wọ́n má tiẹ̀ rí tèmi rò mọ́ olúwo ó yé mi ju bí tẹ́ ẹ̀ sọ́dé lọ bó bá ṣe ń jẹ́ wọn ó padà wá sọ fún yín àmọ́ mo fi ń da yín lójú èmi wọn àníjọ sun léwu lálẹ́ yìí mọ́kàn tó fẹ́ mọ̀ ní ẹ mọ̀ mo ti bá awokọ̀ náà lé nǹkan kan náà lẹ́jọ́ sọ mọ́kàn tó fẹ́ mọ̀ ní jẹ́ ń dọ́dọ̀ olúwo ẹ gbúrò mi gbọ́ bó bá ṣe ń lọ wọn ó jọ Arówólò ọ̀ka yìí. ó bèrè ìgbé sọ̀rọ̀ yóò ṣe bí ọmọ aṣọ gbogbo èèyàn káṣí àwọn ọmọ yẹn tó wà ní káàdì yẹn rí ọbẹ ti kẹgbẹ lọ́wọ́ ọmọ sọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ tí tó bá ṣe ó wá tó dá lójú báyìí ẹjọ o ọmọ mi ni o ilé fún ọmọ mi ṣeré o ìyàwó mi mo lọ́ọ̀fù ẹ̀ o mo lọ́ọ̀fù ẹ̀ ṣọtọ́ látọ̀ sọ títí jọ sí abẹ́ ẹ̀sọ́ ògbọ́ tí o tó ní ọlọ́run ó ti rí aláìsí mistake yẹn wọ́n gbà pé mi ni mo ṣe jọ̀ọ́ kí gbogbo ẹ padà sí bó ṣe wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ ọmọ padà sọ́dọ̀ bàbá wọn kí wọ́n náà padà sọ́dọ̀ ọkọ ẹ gbogbo ẹ̀ kò dé balance. ẹ wò sá ọmọ kan lè fẹ́ sọ ohun tọrọ rẹ ni mo fẹ́ gbọ́ lẹ́nu Arówólò nígbà tó ní ká kúrò ní ó ní tó bá padà wá tó má rí mi àtàwọn ọmọ mi òun máa pa wá ni pé ọmọ àlè làwọn ọmọ mi aṣẹ́wó ni wọn ṣé olú ọmọ tá a bí rí ọmọ tó yọkọ ẹ̀ṣẹ̀ fẹ́ bí ó travel ni wọ́n ṣe ní kí màtà àwọn ọmọ padà wá ní àbí báwo ló ṣe jẹ́. Arówólò ọ̀nà wọ̀dà gbàgbàlagbà lẹ́yìn bóun bá tiẹ̀ fi obìnrin bí èèyàn sẹ́kọ̀ yẹ kẹ́yìn fi ọkùnrin dá lóhùn kọ́ yẹ kéèyàn sọ̀rọ̀ mẹ́rin mo wá bá ẹgbẹ́ ẹgbẹ́ mẹ́rin àti ìyàwó mi parí. èmi kọ́ ló dà rẹ̀ tiẹ̀ sí ìwọ ni ó dà tó bá wá béèrè béèrè obìnrin ìwọ fi ìdáhùn ọkùnrin kò fi dá lóhùn. wọ́n fọwọ́ ra mi wọ́n fi tún ara mi sọ ìmọ̀ tó ṣẹlẹ̀ sórí bọ́rọ̀ bá ti wáyé bó bá ti lẹ́jà máa gbà kó lọ àmọ́ òtọ́rọ̀ tó ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sórí àwọn ọmọ tèmi rè àwọn olú ọmọ tèmi rè bẹ́ẹ̀ bá sì fẹ́ bímọ òbí tó bá fẹ́ bímọ tó fẹ́ jẹ wọn kó bẹ lóhùn kóbìnrin ó pọ̀ jù náà wọn torí obìnrin ní máa ń tọ́jú òbí lẹ́yìn ìgbà tí wọ́n bá dàgbà wọn náà wọ́wọ́ sí tọ́jú àwọn òbí rẹ̀ ǹjẹ́ o lè gbèsè láyé tiwọn. Arówólò gbẹ́nu lọ́jà rẹ̀ àṣírí ẹ̀ ti tú gbogbo nǹkan tó ṣe gbogbo nǹkan pátá láti wọ̀ ṣé bá ṣẹ́wọ́ ló bímọ fún ẹ̀ òtún ṣẹ́wọ́ ló lọ́mọ òtún wá ọmọ lọ́mọ ó gbèlú ẹ̀ láyà. ọ̀dà ọmọ kan. ṣé lẹ́yìn ìgbà tí wọ́n bá yẹ bá wa parí ìjà ni mo wá ní ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀ láàrin ìjọ mélòó kan kẹ́sì ṣàlàyé gbogbo rẹ̀ fún ìyàwó mi torí ọ̀la. èmi kọ́ ni mo sọ fún ìwọ tó wí mo
búra mi ò sọ fún. àgbàjá sì ní tí ọ̀yẹ́ kó ba àwọ̀ jẹ́ òótọ́ ọ̀rọ̀ dànù tó sọ yìí ẹ sábà yanjú ẹ̀ sí ẹ yanjú ẹ̀. sọ́bọ̀ ní àárín èmi àti ẹ gbogbo tó sọ tọ́ ni. ẹ ṣe káàkiri ọ̀rọ̀ rẹ òótọ́ ni wọ́n máa gbé ní ṣùgbọ́n ọmọkùnrin àbọ̀ká wọn bá wọn àwọn ẹ̀tùtù ọlọ́wọ́ máa ń darí tó kọ́ ẹ̀yin ọmọ bàbá yìí wọ́n mọ̀ ọlọ́ aṣẹ́lódó ọkọ ayé tẹ̀sí ò jẹ́ ìrùdí àjẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ò tí ìṣẹ́kọ̀ fẹ́ kọ́lọ̀ sọ ibi tó dé ọmọ adébẹ̀ ọlọ́ akẹ́yìn wọ̀nyá tó rẹ́rìn ọ̀rẹ́ ó rẹ́rìn ẹni bá yí ẹni ọ̀rẹ́ ẹ̀yọ́ bẹ́ẹ̀ kọ́ bá yẹ kẹ́ ẹni tí a máa yí ẹ̀yẹ́ mọ́ ìgbà